الصلاة كانت على المؤمنين كتابا موقوتا صلاة دجدج قرآن إليك سقافة قصي قلنا لجلد عن البابود يكن سيكون gbogbo ìgbà yóò tó bá wù ọ́ ló lè lọ sọ̀láàtì láradà tó padà mọ́ àjàn pọ̀ gẹ́gẹ́ bí ṣe sí àwọn tó ṣe pé wọn gbẹ́sìn yìí àwọn ẹni tí ò lẹ́sìn àkókò sọ̀láàtì bá ti tó ìṣẹ̀lẹ̀ ẹ̀ka mójútó nígbà tó lọ ẹlẹ́dàá tọ́pọ̀ ṣe sọ̀láàtì lọ́rùn ẹ̀ lórí Ànábì sallallahu alaihi wasallam àtàwọn àlùmọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó lọ àti gbé lọ sí sánmà wọn ò sọ màláìkà kalẹ̀ láti wá kọ́ báwo láti ṣe máa ṣe sọ̀láàtì àti pé àwọn àkókò làwọn àkókò sọ̀láàtì títí tó fi wá di àkókò sọ̀láàtì bọ̀họ̀ ìgbà yìí ni màláìkà Jibril sọ̀kalẹ̀ ó síwájú ṣe sọ̀láàtì Ànábì tó lẹ́yìn àwọn sàhábà wọn tó lẹ́yìn Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe sọ̀láàtì fún ọ wá lásìkò eléyìí tí ó yàtọ̀ sí ìtọ́ wá lánàá nígbà tó wá níjọ́ kejì ìgbà tí ọmọ wa lọ níjọ́ kejì ó ní ma bayna hadayni waqt ní ti ń bẹ láàrin ìgbà tí mo ṣe sọ̀láàtì fún ọ lánàá àti ìgbà tí mo ṣe sọ̀láàtì kọ̀ọ̀kan fún ọ lónìí àkókò sọ̀láàtì kọ̀ọ̀kan nínú àwọn sọ̀láwàtì yẹn ètò túmọ̀ sí wípé ní àṣùbà alápèjúwe àkókò tó wá fún níjọ́ alákọ̀ọ́kọ́ ó jẹ́ àkọ́kọ́ àkókò rẹ̀ gbàtí ó wá fún níjọ́ ẹlẹ́ẹ̀kejì ó wá fún ní ìparí àkókò rẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe ní sọ̀láàtì gbọ́họ́ bẹ́ẹ̀ ló ṣe ní sọ̀láàtì làásù àyàfi sọ̀láàtì maghrib nìkan tó ṣe pé ìgbà tó wá fún lánàá iná ló tún wá fún lónìí ṣùgbọ́n sọ̀láàtì ìṣá àkókò tó wá fún lánàá kọ́ ló wá fún lónìí ààyè wà láàrin àkókò méjèèjì sọ̀láàtì maghrib onìkan ló dá dúró gédégbé láàrin wíwá tí màláíkà Jibril alayhi salam tó wá láàrin ọjọ́ méjèèjì wọ́n wá ń fi òtélé wípé ma bayna hadayni waqt ntí ń bẹ láàrin àkókò méjèèjì tànà àti tòní àkókò sọ̀láàtì kọ̀ọ̀kan náà àwọn sọ̀láàtì yẹn eléyìí wọ́n mú kí apá kan nínú àwọn fuqaha gẹ́gẹ́ bí àwọn màlìkíyà kí wọ́n gbọ́ yé wípé àkókò sọ̀láàtì maghrib àkókò ẹ̀yọ̀kan ni kìí sàkókò tó fẹ̀ ẹ má ti pèpè fún sọlá kẹsìsì kọ́mọ lẹ́ẹ̀kan náà ni orí bẹ́ẹ̀ làwọn wà títí dòní ṣùgbọ́n gbà tí Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tó ṣe hijira lọ sí al-Madina Ànábì sọ̀rọ̀ kan nínú hadith tó gúnrégé eléyìí tí al-Imam Muslim tó gbé jáde Ànábì ní wa waqtul maghrib ma lam yaghib ash-shafaq àkókò maghrib yóò máa bẹ bẹ́ẹ̀ lópin ìgbà tí àwọn pápá ojú sánmà ọba ti pòórá tó bá ti pòórá àjẹpégbà náà làkókò maghrib lọ ètò túmọ̀ sí wípé kò sí ìyàtọ̀ láàrin sọ̀láàtì maghrib àtàwọn sọ̀láàtì yòókù wípé àkókò sọ̀láàtì kọ̀ọ̀kan waqtun muwassa' àkókò tó fẹ̀ nínú òfin ṣẹ̀ríyà wọ́n máa ń sọ wípé ìjọsìn kan àkókò tiẹ̀ muwassa' àkókò rẹ̀ fẹ̀ wọ́n sọ pé ìjọsìn mi àkókò tiẹ̀ mudayyaq àkókò tó há ni kí ni ìyàtọ̀ láàrin ọ̀fẹ́ àti ọ̀há tí wọ́n ti sọ pé àkókò ìjọsìn kan ọ̀fẹ́ ó túmọ̀ sí wípé kó tó di pákókò rẹ̀ láàrin ìgbà tó bẹ̀rẹ̀ sí ìgbà tí ó parí ó ṣeé ṣe fún wa láti ṣerú ìjọsìn eléyìí tó ṣe pé ẹyọkan àti àlékún bí nísìn sọlátul fajr àkókò rẹ̀ máa ń wáyé nígbà tí àlùfájàrí òdodo tó bá ti yọ àkókò rẹ̀ ó sì máa bẹ títí tó rùn ó fi yọ láàrin àkókò yìí ó ṣe é ṣe kó ṣe rákà méjì bí àṣùbà tó ṣe pé ọ̀pọ̀ ìyẹn ní pákòkò rẹ̀ fẹ̀ àmọ́ tó bá sọ pákòkò ìjọsìn kan há ó túmọ̀ sí pé àkókò rẹ̀ kò lè gbájú kó sílẹ̀ kan lọ bẹ́ẹ̀ bí Ramadan
ó lè fi ọjọ́ Ramadan kó fi ṣe ṣìyàmù méjì gẹ́gẹ́ bí hajj ó lè ṣiṣẹ́ hajj méjì papọ̀ lọ́dún ẹ̀yọ̀kan eléyìí wọ́n máa ń sọ pákókó rẹ̀ mudayyaq ṣùgbọ́n ìjọsìn tó máa ń sọ pákókó rẹ̀ muwassa ó túmọ̀ sí pé a lè ṣerú ìjọsìn ọ̀kan ó tún jù bẹ́ẹ̀ lọ nínú àkókò rẹ̀ kó tó di pákókó rẹ̀ tán. akramakumullah tó ń ti pé gbogbo sọláàtì kọ̀ọ̀kan nínú àwọn sọláwàtì oní àlàkókò rẹ̀ jẹ́ ń tọ́fẹ̀ kò ní dá kémi pẹ̀lú rẹ̀ ọmọ pákókò sọláàtì ti wọlé káwá kọ̀ láti gbéra pa láti lọ ṣe sọláàtì yìí nígbà tá a ti mọ̀ pákókò rẹ̀ wọlé ká máa wá fi falẹ̀ ká máa fi ráre lórúkọ wípé ṣe bá kókó rẹ̀ kúkú fẹ̀ nígbà tó bá yá ṣe bẹ́ẹ̀ lẹ́lòmíì náà wí nígbà tó bá yá ṣe nǹkan ṣe kó tó di pọ̀ ṣe sọ̀lá ẹlòmíì kú ẹlòmíì àárẹ̀ ṣe eléyìí tí ò tiẹ̀ jẹ́ ọ̀ràn tí kò tiẹ̀ dára rẹ̀ màmá torí ẹ̀ nígbà tó bá ríra rẹ̀ tó sì rí pọ̀ gbádùn ọpọlọ rẹ̀ ń ṣiṣẹ́ déédéé má fi ìjọsìn má fi ráre ó wà nílẹ̀ ẹgbàá wọ̀rọ̀ látọ̀dọ̀ Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní mo bí anabi Muhammad sallallahu alayhi wa sallam ayyul a'mali ahabbu ila Allah èwo nínú àwọn sẹ́ òun náà ló jẹ́ ní tí Olúwa Ẹlẹ́dàá fẹ́ràn jù òun náà lè tọ́jú ètí Allahu fẹ́ràn jù anabi wa sọ pé as-salatu li waqtiha káma ṣe sọláàtì lákòókò lórí wa fẹ́ràn jù ìrẹ̀ má fi sọláàtì ráàlì kọ́dà ìgbà wa kan òun tún wá ó hàn gbangba ju eléyìí lọ anabi dáhùn ó ní as-salatu li awwali waqtiha káma ṣe sọláàtì lákòókò àkókò rẹ̀ káma ṣe sọláàtì lákòókò àkókò rẹ̀ torí ẹ̀ pọ̀tọ́ fún jama àbẹ́yàn kan tó fẹ́ ṣe sọláàtì lọ́jọ́ ká máa fi sọláàtì falẹ̀ á máa fi ráàlì nígbà tá àkókò rẹ̀ bá ti wá fẹ́ lọ tán ọ̀nà làwọn máa ṣe jìnnàjìnnà àwọn àyíká fẹ́ ṣe sọláàtì nígbà náà gbọ́dọ̀ tí wà tẹ́lẹ̀ ní ìsìn lápòjù sọláàtì dhuhr á rí pé wọlé ní ìsìn bí agogo kan ó kù ṣẹ́jú mẹ́sàn-án agogo kan ó kù ṣẹ́jú mẹ́wàá ẹ̀yàn wa fi sọláàtì falẹ̀ ẹ máa wá pèpè fún láago méjì ó kù ṣẹ́jú mẹ́wàá àtìgbà àwọn sọláàtì ti wọlé ó ti wọlé láti wákàtí kan tiẹ̀ gbéra láti sọ yìí pé ẹ fẹ́ ṣe sọláàtì títí odidi wákàtí kan fi lọ́nà àkókò rẹ̀ ìgbà náà lọ ṣẹ̀ṣẹ̀ ń pèpè fún sọláàtì àpòǹtí ọ̀dọ̀ abáyàn ni wọ́n ló pèpè fún sọláàtì wọ́n ló jẹ́ kémi ọmọ àpákòkò rẹ̀ ti wọlé ọwọ́ àkọ́kọ́ fi wákàtí ẹyọ kan gbáko òfin ráàlì kó tó di pé òpè nípa àkókò rẹ̀ ti tó subhanallah ẹ sì mọ̀ yín pé lẹ́yìn ìgbà tí wọ́n bá pèpè tán ìṣẹ̀ kan náà láti ṣe pamọ́ láti wọn lọ àwọn èèyàn lára torí pé ẹlòmíì lọ́sẹ̀ lọ sàlùwàlá ni ẹlòmíì ti sàlùwàlá ṣùgbọ́n bí títí ń bọ̀ jìnnà a ní láti tún fún wọn lákòókò díẹ̀ àtúbọ̀ ń fi sọ láti ń ráre sí rárí ànítorí bẹ́ẹ̀ la bá àwọn bàbá wa ànábì làwọn bàbá wa ni tàbí sàábé àwọn bàbá wa àwọn ò lè ṣàṣìṣe àwọn bàbá wa tẹ̀yìn sọ ṣe bí ń gbà yẹn bóyá ṣe yé wọn mọ́ ní ọwọ́ àwọn ọba tí wọ́n mọ̀ làwọn ń lò ṣùgbọ́n ní báyìí èyí ti mà kí ni tẹ́ fi dá mà kò bùkátà kó wa aago tó wà lọ́wọ́ rẹ̀ kò bùkátà kó wa ń ṣẹ̀tẹ̀ gbàtí ìsìnkújù rẹ̀ ọ̀gbádùn lọ jáde kọ́ lọ wòwò tó bá ti pọ̀ sàpán ó rí pé ọ̀rùn nígbà tó kọ́ yọ láàárọ̀ òjijì gbogbo nǹkan mọ̀ bù tó bá yá òjijì yọ mọ̀ kúrú òórùn àwọn àdúró lójú kan náà ní déédéé àárín sánmà tó bá ti dúró lójú kan náà ní déédéé àárín sánmà eléyìí là ń pè ní òórùn yẹtàrí òórùn kàtàrí ọjọ́ kan rí yẹn ni pé òórùn wà ní déédéé àtàrí rẹ̀ ó ní lórí òórùn àfi kó gbórí sókè lọ́rọ̀ tó ṣe pé fìlà tó dé sórí
tó o bá fi mú orí rẹ dáadáa o lè síbọ̀ á sọ pé ọjọ́ kan rí àsìkò tọ́jọ́ kan rí yẹn òjijì gbogbo nǹkan ti dúró ọwọ́ àkókòrò láàrin bíi ìṣẹ́jú mẹ́ta mẹ́rin ó rí i pé òòrùn yẹ̀tàrí yẹn ni pé orí rẹ tó ṣe pé kò rọrùn fún ọ láti fi gbé ojú rẹ sókè wo òòrùn láì jẹ́ pé fìlà bọ́ nísìn òòrùn ó ti kó ndéédé àtàrí rẹ yọ̀ọ̀rọ̀ ọlọ́run láti wò láì jẹ́ pé fìlà bọ́ ìgbà yẹn làkókò dọ̀hùn lọ wọlé òbúkátà tẹnu àjìyàn pẹ̀lẹ́ nìkan bíi sáfin táwọn bàbá wa ń ṣe lẹ̀ ẹ̀mọ́yé tó ti filẹ̀ táwọn bàbá rẹ̀ sùn ẹ̀mọ́yé tó ti sọ pọ́n bàbá rẹ̀ pé mi ò lè ṣe ń tèmi ẹ̀yin lẹ́ẹ̀ máa tó sun yín débẹ̀ tó kí á ní bàbá rẹ̀ eléyìí tó túmọ̀ sí wípé nǹkan kànú tíra yìí tó bá fẹ́ lò wọ́n lọ sí ìtakò owó oòrùn yóò fún ọ láǹfààní àti máa bóòrùn ti yẹtàrí àbí ò ti yẹtàrí agogo kọ́ ni ọ̀ máa kọ̀ǹtrólù yíyẹtàrí ọ̀rùn yíyẹtàrí ọ̀rùn láfi máa kọ̀ǹtrólù àgò ẹni pé tó ọ̀rùn bá yẹtàrí ló fi wo tẹ́lá ká ago rẹ̀ máa ń sọ àkókò sọ láti fún ọ wípé yes ago yóò ṣàṣìṣe mẹ́ta agogo rẹ̀ bá sàn kankan tọ́tako bóòrùn ti ṣe ń lọ tọ́wọ́ sọ fún mi pé àkókò sọ láti ti tó àmì tí mo sì rí fi hàn pé kò tí ì tó káàbù wọn fọ́ múra rẹ̀. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà gbogbo ẹ̀ náà made in China náà nígbà tí èsì pé nǹkan ń sojú tiẹ̀ bọ́ọ̀tà kò wò nígbà tó bá ti bọ́ọ̀tà tó bá ti wò eléyìí yóò fi máa dájọ́ lórí agogo yóò fi máa dájọ́ lórí ẹ̀rọ ìléwọ́ rẹ̀ ṣé àkókò tán kọ sínú rẹ̀ ṣe déédéé àbí ò ṣe déédéé. Kásì sọláàtì ní àkókò rẹ̀ alákọ̀ọ́kọ́ ó pàtàkì olólùwà fẹ́ràn jù nínú iṣẹ́ ẹ̀mẹ́jẹ̀ á máa fi sọláàtì ráàlì lẹ́yìn náà ó tún ní sọláàtì aago mẹ́rin báwò mo olólùwà ti sọ bẹ́ẹ̀ fún mi mo ní sunnah Nabi sallallahu alaihi wasallam sọ pé sọláàtì aago méjì sọláàtì aago mẹ́rin sọláàtì aago mélòó maghrib ń tẹ̀ wọ́n ní sọláàtì aago méjì àsìkò tí ojú ọjọ́ bá yí padà táàsì sọláàtì maghrib mẹ́fà àbọ̀kọ́ sẹ́ẹ̀bì ó di méje sọláàtì aago mélòó gan ni sọláàtì ìṣá àmọ́ mẹ́jọ àbí méjì àbọ̀ àtọ̀ eléyìí kọ̀wé láàánú oríṣi ọ̀rọ̀ méjì torí mọ́ṣáláṣí kan 7:30 àwọn abòmí 8 lọ́pọ̀lọpọ̀ gbà ó lè jẹ́ pákókò sọláàtì òtítọ́ ní gbogbo aago àwọn àdéhùn ọgbẹ́ndà ìpéyàmù wọn ni gbogbo sọláàtì lání àfi sọláàtì al-asr torí pé àtàǹsẹ nígbà míì àkókò rẹ̀ ti wọlé àfi sọláàtì al-isha torí pé nígbà àtàǹsẹ nígbà míì àkókò sọláàtì al-isha kò tí tó olú akọ́mẹ́jì apàdánù àmánàlá ń bẹ lọ́rùn àwọn ẹni tá ń pèpè fún sọlá torí kẹ́yìn bá ti pèpè lákòókò ẹ̀rí pé àwọn mùsùlùmí ọ̀wà náà gbọ́dọ̀ bí ẹ̀já lágídí gbọ́jọ́ ń fẹ́nu gbọ́jọ́ láìmọ̀kan ẹ̀rí pé àwọn kan wà náà gbọ́dọ̀ lómi ọ̀wà lórúkọ pò ń fẹ́ bọ́ jiyàn sákòókò ti tó kẹ́tọ́ máa pè sọ̀lá tó gbà ilé ẹ̀kẹ́ ṣẹ̀ṣẹ̀ pé àti bá olú ti ẹ̀kẹ́ pé sẹ́mi pé ọmọ bọ̀ pẹ̀lú ìbínú bá ṣe wọ́n láǹfààní àti ṣàlàyé bẹ́ẹ̀ ni àkókò rẹ̀ ti tó aago méjì ò tí ì lù bẹ́ẹ̀ ni kò síbi tí wọ́n ti sọ wá máa gbó ọ̀dà àkókò tí tó láti kan aago mẹ́rin ti lù tipẹ́ kò tí ì tó ojú ọjọ́ ti yí padà ẹ rí i pé pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n lè ṣàlàyé tí ò yé fún agídí àtàìmọ̀kan tí fi ń síwàwó yóò máa dínkù torí ká ṣe sọ láti lákòókò àkókò rẹ̀ ó pàtàkì. ẹlẹ́kejì nínú àwọn àṣìlọ́lá sọ̀rọ̀ ọ̀nà ní ká fi sutra ká fi síwájú nígbà tá a fi máa díwájú wa eléyìí nínú àṣìlọ́lá wọn pè ẹ má gbàgbé o gbogbo táwọn pè láṣìlọ́lá yìí tó bá ka tíra mẹ́lẹ́wàbù mi sunna ni àṣìlọ́lá kéré sí nǹkan tá a pè ní sunna ṣùgbọ́n ìta mú fún tálá kọ̀ọ̀kan àti tẹ́lẹ̀ kejì ni pé sunna ni
kó o ṣe sọ̀láàtì lákòókò àkókò rẹ̀ sunnah kó o sì fi nǹkan dí gàgà wájú rẹ̀ tó máa ṣe sọ̀lá sunnah ó bá jẹ́ imam ó bá jẹ́ ẹni tí ń dá sọ̀láàtì sí yàtọ̀ sí máàmù. Imam yóò fi nǹkan kan di iwájú ẹ̀ tó bá débi táwọn ti ṣe sọ̀lá tó bá jẹ́ mọ́ṣáláṣí ìwé ìta ń kọ́ lóde ìwòyí pẹ̀lú block ọwọ́ ògiri tí ń bẹ wájú imam ó ti tó ní gbàgbà imam òbúkátà pé kí wọ́n á gbé nǹkan kan síwájú bí mọ́ṣáláṣí ti ṣe wáyé tí imam bá dúró ń bẹ̀ tálẹ́rù pọ́ ọ̀rọ̀ ọlọ́run láti gba wájú imam gbọ́dọ̀ tó fẹ́ gbàgbà wájú ẹ̀ kò sí torí ẹ̀ ògiri ń ó ti tó ní gbàgbà tógìrì bá ti wá wà kò sí nǹkan kan tó tún fún ìmáàmù náà láǹfààní láti sọ fẹ́nikẹ́ni tó fẹ́ gba èèyàn ògiri lóde wípé kò gbọdọ̀ kọjá àbí wọ́n ń ṣàlùwàlá lọ ìmáàmù sì ti ń bá sọ̀láàtì lọ ẹnìkan wá fẹ́ gba iwájú mọ́ṣáláṣí no wọ́n gbà wájú ìmáàmù wò nítorí pé ògiri yẹn ti tó láti jẹ́ pé ẹnikẹ́ni tó bá fẹ́ kọjá kó kọjá eléyìí jẹ́ ti ìmáàmù. Àwọn amáàmù a gbọ́dọ̀ fi nǹkan kan díwájú tiwa lópin ìgbà tá a bá tò sẹ́yìn imam torí pé sutura imam ò ní sutura àti àwa tá a wà lẹ́yìn rẹ̀ tí imam wọn bá ní sutura á pàkíyèsí rẹ̀ kókó fi nǹkan kan ṣe gàgá níwájú ẹ̀ tí imam bá ti wá fi nǹkan kan dí gàgá wájú tiẹ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ kọjá ó lè kọjá. Ibn Abbas radiyallahu anhuma wọ́n sọ fún wa nípa àgbàtà nàbì sallallahu alaihi wasallam tó lọ sí hajj ìdágbére wọ́n á wà ní Mínà wọ́n tó wọ́n ṣe sọlá lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní mo bá dé lórí kẹ́tẹ́kẹ́tẹ́ mo á gbé gba iwájú àwọn tó tó lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ẹnìkan kò sì sọ fún mi pé káì torí wọn iṣẹ́ olódò àǹfààní ìmànù tí èèyàn bá nímọ̀ yóò máa sì wà hù yóò máa sinú bí yóò máa tu lórí rọ òdo ló ń dọ̀ láàmú oògùn àìmọ̀kan ń sì ní kọ́ lọ kẹ́kọ̀ọ́ wọn lẹ́nìkan kò sẹ́ni tó ṣe káìsì nà torí wọ́n ti mọ̀ pé sutura imam òun náà ní sutura tàwọn torí ìgbà tẹ́yìn tó sẹ́yìn imam ó bùkátà láti fọwọ́ di ẹni tó fẹ́ kọjá níwájú tiẹ̀ kò bá jẹ́ sáfù alákọ̀ọ́kọ́ lọ wà kò bá jẹ́ ti parí lọ wà ẹni tó bá fẹ́ kọjá kó kọjá kò sí wàhálà mi. bẹ́ẹ̀ náà lẹni tí ń dá sọ láti ṣe òun náà gbọ́dọ̀ fi nǹkan díwájú ẹ̀. wọ́n ní ṣé ìṣe ló jẹ́ súnnà ká máa fi nǹkan díwájú wa nígbà tá à ń bá ń ṣe sọ̀lá níbi táà tí ń wò pé ó ṣeé ṣe kẹ́nìkan fẹ́ gba wájú wa kọjá yàtọ̀ sí táà máa ń ṣe sọ̀lá níbi tí kò ti ṣeé ṣe kẹ́nìkan sọ pé wọ́n gba wájú wa kọjá àbí táà tí ẹ̀ lérò kẹ́nìkan lérò pé wọ́n gba wájú wa kọjá. ètò ọgbàgbàjù ni pé gbogbo ibikíbi tó máa ti ṣe sọ̀lá ibi tó rọrùn kẹ́nìkan fẹ́ gba wájú rẹ kọjá àti ibi tí ọ̀rọ̀ wọ́n á fi nǹkan díwájú ẹ̀ tó bá jẹ́ imam àbọ̀ jẹ́ ẹni tó ṣe pé ń dá sọ̀lá ti sìn. nínú àṣelọ́lá oní rafa al-yadayni ma'a takbiratul ihram ká máa gbé ọwọ́ wa méjèèjì sókè pẹ̀lú Allahu akbar eléyìí tá a fi bẹ̀rẹ̀ sọ̀lá. Allahu akbar tó fi bẹ̀rẹ̀ sọ̀lá orígun kan ní nínú orígun sọ̀lá téèyàn bá ti ṣe èèyàn ní sọ̀lá. bí kápò dé nìsí wọn wá bá ìmáàmù ní rúkọ wọn wá ń sojú kòkòrò kíráka yín kọ́ má bọ́ ọmọ lọ́wọ́ ìgbà tó dé yìí tí ìmáàmù sì wá rúkọ Allahu akbar méjì ló sọ Allahu akbar ti bẹ̀rẹ̀ Allahu akbar tẹni tí ń lọ sí rúkọ tó bá ń ṣẹlẹ̀ pípé torí ìkánjú àti ojú kòkòrò kíráka yìí ọmọ bọ́ ọmọ lọ́wọ́ ẹyọkan ló ṣe àwọn abiyalé rẹ Allahu akbar ẹyọkan tó ṣe kí là ní ẹrẹ pẹ̀lú ẹ
ṣé Allahu Akbar eléyìí tá a máa fi bẹ̀rẹ̀ sọ̀lá ńlọ dà lánìyàn sí àbí Allahu Akbar tí mò ń lọ sí rùkú wọn ni Allahu Akbar eléyìí tá a máa fi bẹ̀rẹ̀ sọ̀lá ló ń dà lánìyàn sí tó bá ṣe é ṣe kọ́ jẹ́ bẹ́ẹ̀ á ní sọ̀lá tún lálàáfíà tí ò bá ṣe torí pé èèyàn máa ń parọ́ ọ̀pọ̀lọpọ̀ bẹ̀rù Allah tí ò bá ṣe é ṣe kọ́ jẹ́ bẹ́ẹ̀ á sọ pé ní sọ̀lá tí ẹ máa bí ò ṣe ní ṣe ṣe bó ṣe dé tàdé báyìí Allah kí ló ṣe tí Allahu Akbar ti bẹ̀rẹ̀ ní àbí ti rùkú ọwọ́ ní ti bẹ̀rẹ̀ ló ń dá lánàá gbàgbé ẹ̀ baraka ẹ̀ ó tiẹ̀ ní sọ̀lá ti rárá torí pé tó bá ti mú ọ tó bá ti sọ Allahu Akbar ti bẹ̀rẹ̀ sọ̀lá gbogbo sọ̀lá tì wọn kàn gbára gbóná ni wọn palẹ̀ málẹ̀ ni ó sì sọ̀lá tì tó bá yá tọ ìdúró náà lọ́wọ́ àti sọ Allahu Akbar ọwọ́ lọ́rùn kú òwì nǹkankan ọwọ́ á ní tó dà láníyàn pẹ̀lú Allahu Akbar yẹn ni Allahu Akbar ti bẹ̀rẹ̀ sọ̀lá ìntọ́sẹ̀lẹ̀ túmọ̀ sí pọ̀ parọ́ torí pé Allahu Akbar tẹni tí ń lọ sí rùkú wọ́n yí bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ parí rẹ̀ nídùú torí wọ́n ń pè ní takbiratul intiqal Allahu Akbar tẹni tí ń gbéra láti ipò kan lọ sí ipò kan ni torí àwọn ò ní dákẹ́ ó dìgbà tó ọba tó dépò yẹn tán Allahu Akbar pàtó bá parí rùkú ló tó dákẹ́ àmọ́ ní ìsìn Allahu Akbar ọ̀hán ni Allahu Akbar ti bẹ̀rẹ̀ sọ láti ló ń gbà lérò á ní bẹ́ẹ̀ ni àmọ́ Allahu Akbar ó ní ti bẹ̀rẹ̀ sọ láti nílùú torí lábẹ́ òfin ṣẹ̀ríyà Allahu Akbar yẹn orígun ni ká tún ṣe ní dúró orígun míì Allahu Akbar ti bẹ̀rẹ̀ ọ gbọ́dọ̀ sí lẹ́ni títí lọ rùkú ìdúró náà lọ wà eléyìí ń jẹba kọ́ wa gbọ́wọ́ sókè nígbà tó ń sọ Allahu Akbar pé sọ̀rọ̀ yẹn kì í sọrígun àwọn ní àṣelọ́lá ni àwọn ní sunna ni torí pé bẹ́ẹ̀ ni wọ́n rí pàánà sallallahu alaihi wasallam máa ń ṣe gbogbo sọ̀láàtì kò fílẹ̀ rí dọ́kà torí ẹ̀ sunna ni kẹ́ gbé ọwọ́ yín méjèèjì sókè tí ìdọ́gba pẹ̀lú etí yín àbí tí ìdọ́gba pẹ̀lú èjìká yín méjèèjì ètò ọba sẹ́nu méjèèjì bẹ́ẹ̀ sunna tọ́ka sí méjèèjì sunna ni ètò túmọ̀ sí pé o lè wọ sọ̀láàtì Allahu Akbar ọmọ kakí ó lọ àmọ́ ó ṣe dáa ọmọ àmà ta súnà nàbí ń pa ó ṣe dáa tí ì bá ṣe pé a rí pé kán sọ pé tí ì bá ṣe bẹ́ẹ̀ ká sọ pé sọ láti rẹ̀ ọ̀dà àbá fi bọ́ wí àmọ́ kìí sàrà là ń kírètì ẹ̀ màtọ́ pé àwọn olùmọ̀ọ́yẹ́ ọ̀ṣọ́ àwọn náà sẹ́nu déédéé síbí kò rò pé yé wa kìí ṣe pé torí pé o ti kọ́ kí ọkàn máa sọ sọkúsọ lọ́mọ wíwí kú bí ẹni tẹ́nu rẹ̀ ń rùn kálà wọ́n máa sọ ní táwọn olùmọ̀ sọ ni èsì pé wọ́n lọ ń rọ́ torí ẹ̀ ká gbọ́wọ́ sókè yẹn sunna wat-tarwihu bayna al-qadamayni fil wuquf bákan náà nínú nítorí àṣìlọ́lá nínú sọ̀lá wọn lè ní pẹ́sẹ̀ wa méjèèjì nígbà tá a bá dúró nínú sọlá ká yà ká má papọ̀ ìwọ ọkùnrin ẹsẹ̀ rẹ méjèèjì ọ̀yà ò ní pa wọ́n pọ̀ nígbà tó wà ní dúró bẹ́ẹ̀ ni wọ́n rí ká Ànábì sallallahu alaihi wasallam náà sí àwọn ẹ̀sìtìmà wípé tá a bá dúró tá a bá ya ẹsẹ̀ wa méjèèjì yóò ṣe ìdúró yẹn ní ìrọ̀rùn fún wa ju kọjá wípé apapọ̀ rẹ̀. ó rí pàwọn ẹni tí wọ́n máa ń pa ẹsẹ̀ méjèèjì pọ̀ báyìí wọn ní lè dúró bẹ́ẹ̀ pẹ́ láì jẹ́ pé ó ṣòro fún wa. àmọ́ tó bá ti yá ó lè dúró pẹ́
kò sì ní ní ọlá lọ títí àmọ́ kíyèsí o yóò sì pọ̀ mọ́ ìyá ẹsẹ̀ ń yàkuyà ó ní bí jìká rẹ ti ṣe má ó lè jìká rẹ méjèèjì wá mọ́ ìyá ẹsẹ̀ rẹ kọjá jìká rẹ méjèèjì orí kébé jìká rẹ ti ṣe wà ní ọwọ́ ayé ẹsẹ̀ báyìí yóò ní ọlá gẹ́gẹ́ bí tó bá papọ̀ náà níjọ́ tó bá sùn ti yá tó bá ti ju èjìká rẹ méjèèjì lọ yàtọ̀ sí pé yóò ní ọlá tó bá kó sọ̀látùl jàmáà lẹ́ ń ṣe táwọn ẹlòmíín bẹ lọ́tún rẹ tẹ́ ń bẹ lósì rẹ ó kò nira bá wọn náà máa kíyèsí ó rí i pé tó bá ti ya ẹsẹ̀ rẹ kọjá bí èjìká rẹ ti ṣe máa ẹni tó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ yóò máa sọ tí sọ̀láàtì míì bá dé kò ní fẹ́ dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ tí ọkùnrin ó fìtínà nù yóò máa tẹ̀yàn mọ́lẹ̀ nù ó lè máa fẹsẹ̀ rẹ léyàn ká mo rò pé torí ẹ̀ ò ní ya ẹsẹ̀ rẹ gẹ́gẹ́ bí ẹni tó alẹ́gbẹ̀ẹ́ rẹ náà ẹ̀ ní ìyá kọjá méjìká méjèèjì ti ṣe máa. وجعلوا اليد اليمنى على اليسرى bákan náà wọ́n ní nínú àṣẹ lọ́lá náà ní ká máa gbé ọwọ́ ọ̀tún lórí tòsì ẹ kíyèsí o ẹni tó kọ tírà yìí Ibn Juzay al-Maliki ọ̀kan náà àwọn olùmọ̀ al-Maliki yà ní madhabu al-Maliki tẹ́ bá wo àwọn tó láwọn tẹ̀lé madhabu tí wọ́n bá ń ṣe sọ̀lẹ́ ẹ̀rí pé gbogbo wọn kọ́ wọ́n máa dáwọ́lẹ̀ wọ́n yìí sábà ká ọwọ́ lé orí ara wọn gbé lókè àyà wọn àwọn máa ń dáwọ́lẹ̀ torí ọ̀rọ̀ pọ̀ nínú madhabul Maliki nípa abolọ́wọ́ máa wà á padà ṣàlàyé rẹ̀ nínú tírà wa Baghyatul Najati wal Falah so ọ̀nà ìbẹ́nu wádìí tá a ṣe ń bẹ̀ nínú madhabu ọ̀rọ̀ oríṣiríṣi lọ́wọ́ àmbẹ̀ so ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ yẹn ni pé sunnah òun pè ní àṣelọ́lá ọ̀kan nínú rẹ̀ ni pé sunnah nítorí pé nu tírà míì náà ti Màlìkíyà sunnah wọn kù torí pé àwọn ìgbà wa tó wá lọ́dọ̀ Imam Malik wọn pín sọ́nà mẹ́ta ibì kan akórìíra rẹ̀ ibì kan sunnah ni ibì kan àlàyé tó bá pé sọ̀láàtì ọ̀ranyàn ni má ṣe o lè ṣe ń bi náfìlà tó eléyìí òun ṣàlàyé ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ tó wá lọ́dọ̀ Imam Malik pé sunnah eléyìí tó túmọ̀ sí pé nígbà tó bá fẹ́ fi ọ̀rọ̀ rinlẹ̀ fẹ́ni tí ń tẹ̀lé al-madhhabu al-Maliki nípa bó ti ṣe jẹ́ sunnah pé tá n bá ń ṣe sọ̀lá káwọn gbé ọwọ́ ọ̀tún lórí tòsì kápá láyà wa náà wùlẹ̀ sọ fún pé òun náà ni ọ̀rọ̀ al-Imam Abi Hanifa al-Imam Shafi'i al-Imam Ahmad Malik nìkan ló yapa má sọ bẹ́ẹ̀ torí pé tó ń bá ti gbọ́ bẹ́ẹ̀ yóò máa wò pọ̀ ń kórìíra ìmáàmù Malik ó sọ pé sunnah ni gbogbo àwọn fuqaha náà lọ sọ gbogbo fuqaha wa Imam Malik ni wáyà kan wá lọ́dọ̀ Imam Malik tí wọ́n ti sọ pé ká ṣe bẹ́ẹ̀ wọ́n rò pé yẹ wa riwaya kan wá lọ́dọ̀ Imam Malik tí wọ́n ti sọ pé ká ṣe bẹ́ẹ̀ tẹ́lá ṣàkíyèsí kí ló dé tí gbogbo Màlíkìyà tó fi máa ń dáwọ́lẹ̀ tó ń tipa àwọn riwaya mẹ́ta sẹ́rí ká ọwọ́ lókè ara wọn kó gbélé àyà wọn nìkan lọ́lẹ́rìí ẹ̀rí tó ṣe wípé ó hàn gbangba ìgbà tí wọ́n ní kó mọ́kàlélera wọn táwọn sọ wípé mọ́kàlélera wọn ni ìdí tó fi jẹ́ ipò ni wọ́n ń lò ní madhabu wọn eléyìí ni wọ́n ń pè ní mashhur eléyìí tó gbajúgbajà sẹ́rí ọ̀rọ̀ tó bá gbajúgbajà ní madhabu Màlíkìyà kìí ṣe dandan kó jẹ́ pé ó ní ẹ̀rí tó ní agbára
àmọ́ ńgbà tó ṣe pé ẹni tí wọ́n máa ń wò mọ́rọ̀ tó fi sọ pé ńlọ gbajúgbajà ń bẹ lára rẹ̀ ó ti parí nù bí kọjá pé Ibn al-Qasim nínú àwọn ọmọ kí o ìmáàmù Malik òun lọ gbọ́rọ̀ yẹn wá lọ́dọ̀ ìmáàmù Malik òun náà ló náà lò wọ́n sọ pọ́rọ̀ táwọn ọmọ kí o ìmáàmù Malik tẹ́jọ́ ọmọ Misr tí Ibn al-Qasim ń síwájú wọn ọ̀rọ̀ tó ń bá sọ òun ni wọ́n fi ń ṣe fatwa òun ni wọ́n máa ń pè ní mashhur lọ́pọ̀lọpọ̀ ètò ìpè ní mashhur nǹkan lẹ́rìí ẹ bá mi wò wọ́n ní hadithi al-musi'u fi salatihi ẹni tó ṣàṣìṣe nínú sọláàtì rẹ̀ tó bá pànàbí sallallahu alaihi wasallam ń bẹ nínú mọ́ṣáláṣí ó wá wọnú mọ́ṣáláṣí ó wá ṣe sọláàtì rákà méjì ìgbà tó parí sọláàtì rákà méjì ọmọ pànàbí ń wọ̀ ó wá sálámà sànàbí sallallahu alaihi wasallam ànábì dá sálámà padà ànábì wá sọ fún pé irji' fa salli fa innaka lam tusalli padà lọ sí sọlá torí pé ò tí ì ṣe sọlá kò lè ṣeé ṣe ká Ànábì sallallahu alaihi wasallam wọn dájọ́ kò tí ì ṣe sọlá lẹ́yìn ìgbà tí wọ́n rí kó ṣe sọlá lẹ́yìn jẹ́ pánábí ń wò ó wọ́n ti kàtàrà wíwò tí wọ́n wò ó mọ̀ yìí pé sọlá ti tó ṣe ń kọ́ kì í ṣe eré tí Allah fi pa wá láṣẹ ọkùnrin bá lọ tún sọlá ti sùn wọ́n tún padà wọ́n tún sálámà Ànábì tún ní irji' fasalli fa innaka lam tusalli padà lọ sí sọlá torí pé dájúdájú ò tí ì ṣe sọlá bàtà àdórí ẹlẹ́kẹta èmi àmọ́ sọlá ti ṣe kọ́ dáa jù báyìí lọ ẹ̀kọ́ mi ọ̀nà kan nínú ọ̀nà tí èèyàn fi máa ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ yíkà ṣe pé ẹni tí ò mọ nǹkan ó kí àlàyé mọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà bẹ̀rẹ̀ sí ní ṣe fún láì jẹ́ pé ó bí léèrè nípa nǹkan tí kò mọ̀ ó wá sọ wípé wọ́n mọ̀ tó bá ti sọ pé wọ́n mọ̀ àyè ti sílẹ̀ fún wọn láti kọ́ nítorí pé ọmọ èèyàn kì í sábà fẹ́ gbà pé wọ́n mọ̀ ní tí ó mọ̀ ọmọ èèyàn máa ń wora rẹ̀ pé gbogbo nǹkan ló ń mọ̀ ìdí nìyí tó pọ̀lọpọ̀ máa ń lọ ilé ẹ̀kọ́ tó ṣe pé olódo tó wọlé náà ni ó tún jáde torí ọmọ wora rẹ̀ wípé kò sírò gbogbo nǹkan ló ń mọ̀ àmọ́ tó olùkọ́ bá jẹ́ni tó ṣe kí ọmọ oríṣiríṣi ọ̀nà tó fi ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ káwọn ọmọ yẹn kó gbà pé àwọn ọmọ nítorí fẹ́ kọ́ wọn. torí ẹ nǹkan báyìí la fẹ́ ṣàlàyé lónìí ta lẹni tí wọ́n wá sọ fún wa nípa rẹ̀ kálukú gbẹnu lọ tẹ́ẹ̀ sínú kíláàsì mi kálukú dákẹ́ ìwọ́n ti ẹ̀ bọ́ wájú kọ́ wá ṣàlàyé ẹ̀sà ìmọ̀ tí ẹni kí wọ́n á sọ àwọn tá a fẹ́ mú jáde ìwọ́n tó ń bọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ bọ́ọ̀bí lórí ṣeéṣe kọ́ yẹ pé nǹkan tá a fẹ́ sọ ti mọ̀ náà ni wọ́n fi wọ́n pé kìí ṣe wọ́n ni wọ́n bá sọ̀rọ̀ ọ̀tọ̀ ní tá à ń sọ kódà gan inú ọmọ tẹ́fẹ́ ká ṣàlàyé ọ̀kẹ́ ọ̀rọ̀ lọ́wọ́ ayẹ kọ́ ọmọ sọ gbogbo yẹn ti gbà pa àwọn ọmọ tí olùkọ́ ń bá ṣàlàyé gbogbo wọn ni ọ̀ àmọ́ tí ẹ̀ bá jẹ́ kẹ́ni tẹ́ fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ dá mà pọ̀ wọ́n má àbá ẹ̀mẹ́yẹ olódo tí ọmọ ṣe fáàrí tí ọmọ gbóra rẹ̀ pé all these formulas èmi kan mọ̀ lálẹ́ àná mo ṣàlàyé rẹ̀ fáwọn ẹ̀ come out and explain. tòun àwọn bí ọ̀ sọ̀rọ̀ wọ́n bí yín ò tún sọ̀rọ̀ wọ́n tún bí yín ò tún sọ̀rọ̀ àwa jáde láti inú hall ọwọ́ sọ pé actually mi fẹ́ sọ̀rọ̀ ní pé dákun gbẹnu lọ gbàpọ̀ ọmọ so ìmọ̀ dín ìgbéraga kù fáwọn ọmọ torí tí ìgbéraga bá ti wọ̀ ìyẹn kẹ́kọ̀ọ́ Ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ kọkùnrin yìí ó gbà pé òun ọ̀ma ṣe jù bẹ́ẹ̀ lọ Ànábì wa kọ́ àwọn Màlíkì àwa sọ pé gbogbo ń tànàbì kọ́ àwò láti bẹ̀rẹ̀ dópin ààrí pànàbì sọ fún níbẹ̀ yìí pé máa gbé ọwọ́ rẹ ọ̀tún lórí ọwọ́ òsì tó bá wà ní dúró nínú sọlá eléyìí fi hàn wá pé kìí sára sọlá àti mo rò pé yé àìwí làwọn fi sẹ̀rí wọ́n á sọ pé àkẹ́sọ̀ nìkan lànàbì òwì ń bẹ̀ pé ànàbì ọ̀sọ̀ tẹ̀síáwòdì náà ń bẹ̀ pé tẹ̀síáwòdì náà sára sọlá àkẹ́sọ̀ nìkan lànàbì òwì ń bẹ̀ ànàbì ọ̀sọ̀ fún kí ni wọ́n sọ nínú rúkú
kò sọ fún kí náà sọ ló bá forí kalẹ̀ tí ó lọ sínú sọlá àwọn sọ pé fún ìṣẹ̀rí àsọ pé ádámù dhikri laysa dhikran lil ádám àìwé kò túmọ̀ sí wọn sọ pé kò sí torí pé níta àrí náà rí àrí nínú ẹ̀rí mi ṣùgbọ́n ẹgbẹ́ ọwọ́ ọ̀tún lórí tòsì àwọn àdìsí pọ̀ Wa'il ibn Hujr radiyallahu anhu ó ní a ò rí ànábì rí ní dúró nínú sọlá àfi kó jẹ́ kó gbé ọwọ́ ọ̀tún rẹ̀ lórí tòsì ó gbé láyà àárírí ní dúró nínú sọlá. bákan náà wọn náà àdìsí kan wọn lè rí sùlá àdìsílẹ wọn rẹ nìkan ọwọ́ òsì ló gbé lórí tọ̀tún wọn wá yí padà wọn gbé tọ̀tún lórí tòsì tí ọba sínú súnà tó yẹ kẹ sínú sọlá ẹgbẹ́ ni kò dáwọ́ rẹ̀ lẹ́nu pé kí ni èwo la ṣèjù. tó eléyìí túmọ̀ sí wípé súnà òun náà ní ká máa ká ọwọ́ ọ̀tún wa lórí tòsì àmọ́ ká máa gbé láyà wa kìí ṣe ká máa gbé lé ọ̀kan àyà ẹ̀rẹ́ lómi tó ṣe báyìí. àwọn ní fasalli li rabbika wanhar ràkúnmí wọn ní ẹgún torí ibi ọ̀kan àyà ni ràkúnmí wọn ní ẹgún wanhar báwò kìí sì ṣe pé ẹ kàwọ́ ọ̀tún lórí tòsì ẹ wá gbé sísàlẹ̀ dodo yín ẹ tí ìran ti ń ṣe bẹ́ẹ̀ ni àwọn Hanafi àwọn tó ń tẹ̀lé madhabul Hanafi bí i Pakistani Hindi Uzbekistan bákan náà Iraqi gbogbo bí wọ́n ti ń tẹ̀lé bákan náà tó bá lọ sí Europe gbogbo bẹ̀yẹn madhabul Hanafi ni wọ́n ń tẹ̀lé America Canada lórí tí wọ́n káwọ́ tí wọ́n gbé ọ̀tún lósì wọ́n á gbé sí ibi ìsàlẹ̀ ìdodo adófì tó mú wá lẹ̀ á gbé ọ̀tún lórí tòsì lórí àyà wa eléyìí ní sunnah Nabi sallallahu alaihi wasallam atọkùnrin àti obìnrin wa bá sì máa ṣe. dókítà míì wọ́n ní nínú àṣelọ́lá nù ní madhabul Maliki àwọn sọ pé imam kò ní ṣe àmì àyàfi níbi tó bá ti kí ó jẹ́jẹ́ rìwáyà mi wá tó ní ó ṣe àmì níbi tó ti ka kí ó sókè ṣùgbọ́n náà jẹ́ riwayatul madaniyyin an Malik ẹgbà wá táwọn ọmọ kí ó rẹ̀ tán jára Madina gbà wá nù ṣùgbọ́n gbà wá táwọn ọmọ kí ó rẹ̀ tán jára Misra gbà wá ó ní pé níbi tó bá ti ka kí ó sókè kò sí àmì. tó nínú àṣelọ́lá làwọn pe ká ṣe àmì àwọn sì pè ní sunna nítorí pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé idha qala ghayru al-maghdubi alayhim wala ad-dallin faqulu àmín tí ìmáàmù yìí bá ka ghayru al-maghdubi alayhim wala ad-dallin ẹ̀yẹ sọ pé àmín. nínú riwaya kan tó ń náwó ànú Sahih Muslim Ànábì ní fa idha ammana fa'ammin tí lè máa mú ibà ṣe àmì ẹ̀yìn náà ṣe àmì. nínú riwaya kan lọ́dọ̀ al-Imam Abi Dawud Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní fa innal malaikata tu'ammin wa innal imama yu'ammin àwọn màláíkà ń ṣe àmì ìmáàmù náà ń ṣe àmì faman wafaqa ta'minuhu ta'min al-malaika ghufira lahu ma taqaddama min dhanbihi ẹnikẹ́ni tí àmì tiẹ̀ àti ìmáàmù ni àti máàmù ni tó bá ṣe déédéé ti màláíkà Allah ṣàforíjì gbogbo ètò ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ torí ẹ̀ ká ṣe àmì ọ̀pàtàkì ṣùgbọ́n àmì wọn ní ká ṣe wọn ò ní ká jó sọ́tún jó sósì ká fì sọ́tún fì sósì alhamdulillah àwọn èèyàn ṣe má àbátúndú ẹni tuntun ṣe é dì sí àmín àmín àbí àmín ọ̀kan nu méjì àmín àbí àmín ẹlẹ́kejì náà àfa á mí làfà alákọ̀ọ́kọ́ àti á àti mí làfà èyí yòówù tó bá ṣe nu méjèèjì ó ṣe déédéé ìtumọ̀ rẹ̀ ní Allahumma istajib
ìwọ Allah gbọ́ àdúrà wa. lédè míì láyé àmì yẹn kò nítumọ̀ àfikọ́ pé ní lárúbáwá náà wọ́n ti mú torí pé ìpìlẹ̀ gbólóhùn yẹn èdè lárúbáwá nù à ń pè ní ismu fi'lil amr yẹsẹ fi'lil amr gangan àmọ́ ismu rẹ̀ bẹ́ẹ̀ni sá mẹ́ kìí ṣe fi'lil amr ṣùgbọ́n ismu fi'lil amr òun náà ń pè ní ismu fa'il alladhi ya'malu 'amala al-fi'l wa la yaqbalu shay'an min 'alamati al-fi'l. ó ń ṣiṣẹ́ iṣẹ́ ṣùgbọ́n kì í gba kankan nínú àmì iṣẹ́. èdè lárúbáwá ni àmì ti wá bí yorùbá bá wá sọ tiwọn pé àmì tó lóyìnbó sọ amen gbogbo ẹ̀ lárúbáwá ló ti wá tó bá tún fẹ́ mọ nǹkan míì tó tún wá ń bẹ̀ àlásìkò fún lónìí àmọ́jẹ́ ń fi kan kún fún ọ alkohol kẹ́ ń sọ èdè lárúbáwá ni alkohol èdè lárúbáwá ló ti wá láì mọye nǹkan bẹ́ẹ̀ àní yorùbá náà ń sọ pé wákàtí ọ̀wọ̀ mo wákàtí tiwa náà yorùbá nìyẹn náà ẹni wàlíì wòlíì níbo ló ti wá èdè lárúbáwá ni wàlíì mo rò pé yé wa ọ̀pọ̀ ó tún máa Islam ti síwájú gbogbo nǹkan míì dáhùn yẹn bá ń ṣe gánlẹ̀ yorùbá yìí ọjọ́ bó ti ṣe gánlẹ̀ akramakumullah á ṣe àmì àwọn àṣe ìsìnkú àmọ́ kùn kálukọ ìyanu torí pé à ń fẹ́ kí tiwọ́ ṣe déédéé ti màláìkà ṣe eléyìí ó túmọ̀ sí pé àmì ṣíṣe rẹ̀ ọ̀kan nínú àṣìlọ́rọ̀ làwọn pè àwa lọ́kan nínú súnà sọ́láàtì. wọ́n ní wa miqdaru surati fi at-tuli wal-qasri wat-tawassuti. wọ́n ní kí ìdúró ká dúró lẹ́yìn ìgbà tá a ké Fátíhà tán kó tó òdiwọ̀n súrà kan ní gúngùn àbí ní kíkúrú àbí ní ìjẹ́wọ̀ntúnwọ̀nsì. kọ́mẹ̀tì ẹ̀ pé tá a ti ka Fátíhà tán náà ń lọ kí là ń kanjú gbé là ń kanjú lọ náà rí jàmá gbé là ń kanjú lọ kí ló tiẹ̀ fẹ́ tìyàn tíyàn ọjọ́ níkàdú lórí sọ́lá lẹ́rìí pé ó tó wá bí sọ́lá tì í náà ayé náà ni kí ló fẹ́ mú ọmọ kanjú lórí sọ́lá tì náà sọ́ọ̀rùn ọ̀run ni àbáyé ayé náà ni so nǹkan tí ó tàn mọ́sánná kọ́ gbantí ò ní tán kọ́ gbà kalẹ̀ lọ́wọ́ rẹ̀ ayé wọn àwọn èèyàn ti wà á máyà jù tẹ́ bá jẹ́ pé aláǹfààní láti máa ti ń ṣẹlẹ̀ nínú ọpọlọ àti èrò àwọn èèyàn ó rí i pé bóyá 99.9% ní tí wọ́n ń rò nínú ìgbésí ayé wọn nínú ọpọlọ wọn kò ju ayé lọ. náà la ṣe máa ń sọ pé ọ̀rọ̀ nípa ọ̀run ìlọ̀pọ̀lọpọ̀ ó rò kàn yín kò sì ní rò àfi tó bá rí i pé kú dé. ayé yìí náà ni ẹ sì mọ̀ yìí pé ayé yìí kò síbi tá à ń gbé lọ torí pé ńgbà tá a wá lánàá a mú nǹkan kan wá bàtà bá tún lọ náà nǹkan a ní mú nǹkan kan lọ wọn náà ti rí sáǹpù ìyẹn ti kú rí bí òkú lójú rẹ o ti rí tí wọn di òkú tí wọn gbé kalẹ̀ tí wọn ṣe sọ̀látùl jánásà sí la o sì ti bá wọn lọ sórí tẹ́rí wọ́n ní kí wọ́n sọ sínú kòtò wọn ò fi nǹkan kan pẹ̀lú ẹ̀ tó bá yẹ ní aṣọ tán wé máa lára kò bá lówó kọ́ ní gbogbo ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ayé tó ti rí náà ni ó fi lẹ̀ sí ètò túmọ̀ sí pé a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan tí ó tàn kó gba nǹkan tí ò ní tán kó gbà kalẹ̀ lọ́wọ́ wa ọmọ akánjú nínú sọlá ó tún máa bínú pé ìmáàmù yẹn alam nashrah laka kí ni ọba tún kà ní sọlátul ìṣá kí ni ọkà náà rí táàfì tètè lọ yẹn bí wọ́n sọ alam nashrah laka sadrak Allahu akbar pé yẹs ọgbà túmọ̀ sí àwọn èèyàn fẹ́ràn ẹ̀sìn bí ebi wọ́n ṣe fẹ́ràn ayé òun kò sì síbi tó ń gbé lọ ìjọ tó bá ti kú iná yẹn sọ pé ẹ̀mí nǹkan lé ayé yóò gùn ju tẹni tí ń lé lọ ẹ̀mí nǹkan lé ayé tó ń lé
ó gùn ju tiwọ́ tó ń lé ilé ayé lọ. Ó túmọ̀ sí pé má jẹ́ kí nǹkan tí ó tàn kọ́gbá tí ò ní tán kalẹ̀ lọ́dọ̀ rẹ̀. Tá bá dúró nínú sọ̀lá ká mẹ́jọ níkanjú, ká jẹ́ ẹni tó ṣe pa farabalẹ̀. Wal qunutu fi s-subh, ká tó máa ṣe àdúrà tá a máa ṣe ní dúró al-qunut nínú àsùbá. Eléyìí kò sínú súnà, kò sì sínú àṣelọ́lá. Lóòótọ́ níbẹ̀rẹ̀ sí Islam, Ànábì sallallahu alaihi wasallam wọ́n ṣe kùnúùtù lásùbà fóṣù kan gbáko, lẹ́yìn rẹ̀ Ànábì filẹ̀. Torí pé Olúwa sọ àyà kalẹ̀ pé laysa laka minal amri shay', ọ̀rọ̀ wọn ò sí lọ́dọ̀ rẹ̀, ọ̀rọ̀ wọn ò sí lọ́dọ̀ rẹ̀, Ànábì filẹ̀. Ṣùgbọ́n tí wọ́n ráwọn hadith tó fi hàn apá Ànábì tún ṣe kùnúùtù níbi àwọn sọ̀láàtì míì. Ṣùgbọ́n kí ló dé tó fi ṣe? Wọ́n ní àrélù, àjálù, àwọn ìṣẹ̀lẹ̀ wọn yún ńlọ́fà tí Ànábì sallallahu alaihi wasallam tó fi ṣe kùnúùtù míì. Ó túmọ̀ sí pé wọ́n tọ́ súnà ká máa ṣe kùnúùtù nígbà tí àrélù àbájálù kan bá ṣẹlẹ̀ kó lu akọ́mọ̀dé àrí. Ilé ìjọba ṣùgbọ́n talẹ́ni tó fi hàn wá àrélù àjálù ọlẹ́tọ̀ sí ká ṣe kùnúùtù ọ̀yẹ̀ká láwọn olùmọ̀ táwọn sọ fún wa pé n ti ń ṣẹlẹ̀ yìí ó pè fún ká ṣe kùnúùtù. Yìí kàn sí pọ́ di orí àtòdo ìfẹ́ ẹnu àtàìmọ̀kan. Nísìn àwọn kan jáde ńgbà kan wọn làwọn fẹ́ ṣe ìwọ́de pé àwọn wá good governance torí pé ìjọba táwọn ní kò dáa. Wọ́n á ṣe ìwọ́de, àwọn kan lọ gun traffic light, wọ́n ń ṣàládà tí wọn náà bá travel ńgbà yẹn. So gbogbo àwọn nǹkan yóò ṣẹlẹ̀ láwọn kan bá kíkò ní ìtùmọ̀lẹ̀. Bọ́dẹ̀ lómi tún ṣe dòní onóòtú àtijọ́ àwọn mọ́ṣáláṣí kan lọ́jọ́ yẹn bá lọ sókè ọ̀ya ẹ bá pé àwọn lè máàmù tún ṣe yóò mọ̀ wá alá oríṣiríṣi, yóò mọ̀ wá ṣépè fẹ́ni tí ń darí orílẹ̀-èdè lédè Lárúbáwá pé kó lọ́ọ́ dàjọba rẹ̀ rú kó lọ́ọ́ kí ló le tó báyẹn, kí ló le tó báyẹn. Torí ẹ̀ kí ṣe gbogbo àdúrà tó máa ń sinmi ọ̀nà máa ṣe àmín àmín tó tún máa gbé tẹ́ẹ̀mù. Wọ́n ọmọ tí wọ́n ń sọ, ọmọ tí wọ́n ń sọ. Torí ẹ̀ tí àbá ṣe kùnúùtù ẹ̀ka láwọn olùmọ̀ táwọn sọ pé n tó ṣẹlẹ̀ yìí ó yẹ ká ṣe kùnúùtù nítorí ẹ̀. Bí àpèjúwe nìsí ìgbà tí lásìkò tó lọ abẹ́ Allah àkọ́mẹ́jà rírọ ẹ̀ mọ́ kíní kan corona COVID-19 ó ṣẹlẹ̀ ó kó fìtínà àti jìnnìjìnnì bá gbogbo ilé ayé. Ó débi pé àwọn èèyàn lè bára wọn lọ́mọ ìgúnpálẹ̀ máa fi kúnra yín báyìí. Ó tún débi pé ìrún náà tó di ká máa ṣọ́ra fìtínà ńlá. Lókè bó ṣe ṣẹlẹ̀ ọ́ sáà lè ṣe kùnúùtù rárá, kò sínú súnà pé torí àjàkáyé àrùn ká ṣe kùnúùtù. Torí àjàkáyé àrùn ó ṣẹlẹ̀ láyé àwọn sàhábà wọn ò ṣe kùnúùtù nítorí ẹ̀. Àbùkátà pé kókàn má jẹ gàràngàrà wàràwàrà lórí òdo àti fẹnu iná láti máa pa ǹsẹ́sì. Torí pé tí àbá ti máa ń béèrè lọ́dọ̀ àwọn tán mọ̀ àwọn máa darí wa á máa ṣẹ̀sìn bó ti ṣe yẹ ká ṣe àní máa ṣàṣìṣe. Kíkẹ́ ṣe pé èmi wò pé ti ṣẹlẹ̀ yìí ó tó bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ lọ rẹ̀ ìwọ ọ̀wọ́ ojú wo ló fi wò lójú ẹ̀ tí ń wò bẹ́lúbẹ́lú náà. Eléyìí túmọ̀ sí pé àsìkò wo wọ́n láàmú ṣe tá a bá nítorí àrélù àti àjálù à ń bùkátà káwọn tán ní mọ̀ sọ pé ní ti ń ṣẹlẹ̀ yìí yes ó yẹ ká ti torí rẹ̀ ṣe kùnúùtù. Àmọ́ kùnúùtù ojoojúmọ́ kò sínú súnà Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ó wá sí sọláàtì lẹ́yìn ìmáàmù kan àṣírátà ẹlẹ́kejì ó yàtọ̀ sí ti alákọ̀ọ́kọ́ bó ṣe ka kí ó tán ó sì dákẹ́ díẹ̀ ó sì rùkú ọba lọ́ba lè máàmù lẹ́yìn sálámù. Irú sọláàtì wo la ṣe? Kí ló ṣe? ẹ ṣe kùnúùtù kí á ló dé kí ni máa ṣe sọláàtì tí wọn bá ṣe kùnúùtù lọ́nà bá tún dákẹ́ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé wọ́n ṣe kùnúùtù
sọláàtì ti láàyè wọ́n tún wá ti béèrè sí pé kí ni máa ṣe sọláàtì tún ọba ṣe kò ní òtún bẹ̀ lásùbà lọ́ba dákẹ́ ó túmọ̀ sí pọ̀ máa ń tọ̀ sọ. nǹkan nǹkan rí lójoojúmọ́ lọ fẹ́ fi ṣèdájọ́ wọ́n fẹ́ kó bàbá ìmáàmù yẹn láyà jẹ kó wọ́n fi rò pa ọmọ kí ó tó sì má dò. lọ́dọ̀ màlìkíyà gan àti ṣàfíìyà tálẹ̀ máa ṣe kùnúùtù lásùbà ọ̀rọ̀ gẹ̀dẹ̀ ní ọ̀rọ̀ kùnúùtù ga lọ́dọ̀ tiwọn náà àwọn tán ní kí ẹ máa ṣe òun wọ́n ní tó o bá fi lè gbàgbé rẹ̀ ó ní ṣèforíkalẹ̀ gbàgbé tó o bá fi lè gbàgbé rẹ̀ ó ní ṣèforíkalẹ̀ gbàgbé èké ká ní nǹkan bàbàrà ń bẹ̀ nìsí tó o bá gbàgbé rẹ̀ ó ní ṣèforíkalẹ̀ gbàgbé tó a jẹ́ pé lọ́dọ̀ tí wọ́n náà kìí ṣe nǹkan bàbàrà tẹ́lẹ̀ bá yé wa a jẹ́ pé kò sínú súnà ká máa ṣe kùnúùt lásùbà. ẹgbàá kan wá látọ̀dọ̀ Abu Hamza yẹn ó jẹ́ ọmọ bíbí inú Anas ibn Malik radiyallahu anhu. ìrọ̀ káwọn ọmọ Anas wọ́n pọ̀ gan torí pé ìyá Anas sọ pé ànábì máa ń bẹ̀ wá wò nílé wa. màmá mi wá sọ fún ànábì sallallahu alaihi wasallam ńjọ́kan pé ọmọ ọ̀dọ̀ rẹ̀ kékeré Anas ibn Malik wá ṣàdúrà fún. ànábì sallallahu alaihi wasallam wá tọrọ fún pé kẹ́mi rẹ̀ ó gùn owó rẹ̀ ọ̀pọ̀ táwọn ọmọ rẹ̀ ọ̀pọ̀ kí Allah ó sì foríjì. Anas wa ní kẹ́mi ogun ẹ̀mí mi gùn débi wípé ojú sì máa ń tì mí wájú àwọn èèyàn. Allahu akbar. ìrẹ́ tí wọn náà bá ń ṣàdúrà pé ya Rabbana má pa wá ń kékeré ó ti tó 70 o wọ́n wá ní ya Rabbana má pa mí kékeré ó pé bó wàá lágbàlagbà rẹ̀ jẹ́. èèyàn máa ń dàgbà débi kójú ọmọ tìyàn láti jáde. sàábé ní fún aróyìn o ó ní mo dàgbà débi kójú sì máa ń tì mí wájú àwọn èèyàn. torí tó máa ní atáníhọ́ rẹ̀ ẹni tó ti kú tó 20 years ẹnìkan ti kú tó 40 ẹnìkan ti kú tó 50 wọ́n sì tún bẹ̀ láyé. ó ní nípa tọ́mọ iye ọmọ tí mo ti gbé sí wọ́n ti lé lọ́gọ́rùn. àdúrà tánàbí ṣe fún ọgbà èyí tó ti kú nínú àwọn ọmọ tó bí wọ́n ti lé ní 100. ní ti owó èso tó wà nínú oko mi títà àwọn èèyàn máa ń so lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́dún méjì ní tèmi máa so. Ìrẹ̀ mo ti rí mẹ́ta nù mẹ́rin tánàbì tọrọ fún mi mọ́ ń bẹ Allah kí má pàdánù ẹ̀kẹrin ọ̀là foríjì. Ìrẹ̀ Anas ibn Malik radiyallahu anhu ó bí ọmọ kan nínú àwọn ọmọ rẹ̀ pọ̀ ẹgbọ́n lòun ti sin ọmọ tó lé ní 100. ọmọ rẹ̀ kan jẹ́ Abu Hamza. ó gba ìgbà wa kan wá ó tún gbà wá lọ́dọ̀ bàbá rẹ̀ títí dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam fanabi òye ṣe qunut tànàbì fi kú ẹgbà wa wọn fẹsẹ̀ rinlẹ̀. torí àwọn olùmọ̀ sọ pé Abu Hamza ẹni tá a dá mà ní ẹ̀rọ kọ́ mọ́ pọ̀ Abu Hamza wọn là dá mà tí ẹ̀ máa sì jẹ́ majhul ẹni tá a dá mà ẹgbà wa rẹ̀ máa mẹ́hẹ̀ẹ́. tòlẹ́ náà sì lẹ́rí tó lágbára jù táwọn Màlìkí àti Ṣàfi'íyà tí wọ́n ń lò láti sọ pé kùnúùtù ń bẹ bẹ́ẹ̀ lásùbọ̀ ojoojúmọ́ jíjọ́ gbẹ̀ndàl qiyamah. lẹ́gbà àwọn tó mú nǹkan wọn bá ti fẹ́ sẹ́rin lẹ̀ kálukó sinmi ni ẹlẹ́yìn ìjẹba. wọ́n ní nínú àṣelọ́lá wọn náà ni wa wad'ul yadayni 'ala ar-rukbatayni fi ar-ruku' káká
ọwọ́ wa méjèèjì lórí orúnkún wa méjèèjì tá a bá wà rúkú ká gbé ọwọ́ méjèèjì lórí orúnkún méjèèjì tá a bá wà rúkú bọ́lá bá tún gbé sí ọ̀rọ̀ táwọn fuqaha sọ ní ìtumọ̀ àwọn ti rí ẹlòmíì tí ń ṣe sọ̀lá tó yẹ pé ojúgun ló gbọ́wọ́ sí báyìí náà ti rí rí òun fẹ́ ṣèṣe pé òun lòún pọ̀ lẹ́sìn jù òun lòún níbẹ̀rù Ọlọ́hun jù òun lòún pọ̀ nítẹríba fún Ọlọ́hun jù yá àkì bó wọ́n ṣe ní ká ṣe ni wọ́n ń pè lẹ́sìn yìí ṣe ń tẹ̀mí rò ọwọ́ amọ́wọ́ ó gbé lọ sójúgun tó bá ti gbọ́wọ́ sójúgun sẹ́yìn ọwọ́ àbúṣe ẹ̀kọ́ wà ẹ̀yìn ọ̀dà free orí ó ti súnmọ́ orúnkún jù orúnkún inú wa ni kò fi ọwọ́ sí wọn ò sì ní kọ̀ọ̀kan gbọ́wọ́ lé báyìí ó gbé ọwọ́ lé orúnkún rẹ̀ bí ìgbà tó gbá nǹkan mú déédéé bí ọlọ orúnkún rẹ̀ ó dì mú bí ìgbà tó gbá nǹkan mú ó sì máa rò lẹ́mìí rẹ̀ pé mo ṣe bẹ́ẹ̀ tẹríba fún Allah mọ́kàn máa jẹ́ pọ̀ ń ṣe sọ láti bí ẹni tí ń ṣe exercise ẹlòmí ó tún máa tanra rẹ̀ jẹ́ pé exercise kan tó bá máa lórí ti sọ láti ó tó kì í ṣe exercise là ń ṣe o à ń ṣèjọsìn kọ́ máa rò lẹ́mìí rẹ̀ ńgbà tó dùn tí ó bá jẹ́ Allah kò sẹ́ni tí ń dùn fún bẹ́ẹ̀ láyé nígbà tó rúkú tí ó bá jẹ́ Allah kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí kí n tẹ̀ fún báyìí ìgbà tó forí kalẹ̀ tí ó bá jẹ́ Allah kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí kí n forí kalẹ̀ fún nígbà tó bá ma ìtumọ̀ ìjọsìn tó ń ṣeun iná lọ́ọ̀kan ní máa gbára dálẹ̀ wájú èèyàn tọmọ kpóra mọ́lẹ̀ ọ̀bùn lókọ̀ pọ́n sàpánlé apánlé kọ̀ àbótúfẹ́ kóbò náà tí ìwọ lẹ́tọ̀ọ́ sí ẹ mọ̀ pé mi tí ó ń gbára dálẹ̀ fún yẹn àtẹ̀ntẹ́ gbára dálẹ̀ fún èkíní kejì wọn ló wà nínú wàhálà wọn náà gbà ó tún gbé tọ́mì inú rẹ̀ ń dùn kí wọ́n gẹ́gẹ́ bíi ta ni kí ni wọ́n ń pera rẹ̀ gan tó ń fi gba gbogbo ìdọ̀bálẹ̀ tó ń fi gbà kúnlẹ̀ lórí kíni tí wọ́n máa rò lẹ́mìí rẹ̀ pé Allah ni mo ṣe fún tí ò bá jẹ́ Allah mi lè ṣe fẹ́ nìkankan. والتسبيح في الركوع والسجود nínú àṣelọ́lá onáni ká máa ṣe àfọ̀mọ́ fún Allah nínú rúkú àti ìforíkanlẹ̀ wa lọ́dọ̀ màlìkíyà àwọn ò ní gbólóhùn nǹkan pàtó sáti wí nǹkan kan tó bá ti ní ìsàfọ̀mọ́ fún Allah àmọ́ tí súnà fi hàn wá ó ní pé ti rúkú wà ó dá dúró gédégbé ti ìforíkanlẹ̀ wà ó dá dúró gédégbé torí pé ńgbà tí àyà sọ̀kalẹ̀ olùwà sọ pé fasabbih bismi rabbikal azim torí náà máa ń ṣe àfọ̀mọ́ pẹ̀lú orúkọ olúwa ẹlẹ́dàá rẹ̀ tó ga Ànábì ní ij'aluhu fi ruku' ẹ fi sí rúkú yìí kí náà máa sọ rúkú subhana rabbiyal azim subhana rabbiyal azim ìgbà tó olúwa sọ pé sabbih isma rabbikal a'la Ànábì ní ẹ fi sí forí kalẹ̀ yìí kí ló ń sọ forí kalẹ̀ subhana rabbiyal a'la lọ́ngbọ̀n o bàbá onífẹ̀ wọ́n máa súfèé nù torí pé ó fetí kọrí pé wọ́n ṣe subhana kẹ́ẹ̀ wọ́n súfèé nù wọ́n á bẹ wọ́n lé adìẹ nù ọ̀pọ̀lọpọ̀ tó máa péjú tí o wọn ò lè béèrè wọ́n á máa fìyàn rẹ́rìn wàláhì kò sẹ́ni tó fi ọ̀rẹ́ rẹ̀ rẹ́sìn tiwa ni ẹni tí ọba máa kó béèrè pẹ̀lú ìdùnnú ilẹ̀ ẹni tí ó sọ fún ọ fi máa sọ fún ọ nítorí kò ní í gba kó o ṣẹ̀sìn yìí lórí pọ́ ọ̀mọ̀ bó ṣe yẹ kó o ṣe tó fi kú ẹ dákun kí lọ fẹ́ rí gbàmbẹ̀ o lè rí nǹkan kan gbàmbẹ̀ o lè rí nǹkan kan gbàmbẹ̀ torí ẹ béèrè tí wọ́n bọ kọ́lẹ̀ ọmọ wí láwùí tó wí wàá rí ha subhana rabbiyal azim subhana rabbiyal a'la àwọn kan tá a máa wí nù àwọn kan mìíràn tún wà
ṣùgbọ́n eléyìí lákọ̀ọ́kọ́ subhana rabbiyal azim torí àwọn sọ gẹ́gẹ́ bí àwọn Shafi'iyya wọ́n ní imam táwọn yẹn tó sẹ́yìn rẹ̀ tó bá fẹ́ sọ subhana rabbiyal azim ní rúkú subhana rabbiyal a'la ní foríkanlẹ̀ à ń fẹ́ kó wí lẹ́ẹ̀márùn torí pé ìwọ ti kọ́kọ́ síwájú àwa lọ sí rúkú tó bá wí tó bá pẹ̀ márùn àwa táwọn rúkú lẹ́yìn rẹ̀ àní pàdánù àti rí wí ní ẹ̀mẹ́ta. yàtọ̀ sí tí ìmáàmù wa tó bá kàn wílẹ̀ kan subhana rabbiyal azim káwọ̀ tó dé rúkú ńkọ́ sami'a Allahu liman hamida wà lọ ṣẹlẹ̀ torí afẹ́kẹ́ farabalẹ̀ ẹ̀yin ìmáàmù nínú rúkú ẹ̀yin ẹ farabalẹ̀ nínú ìforíkanlẹ̀ ẹ̀yin kí ló dé gbogbo nǹkan máa ti wí jẹ́jẹ́ wàhálà ni kò dá wa lójú pẹ̀ ń wí kankan torí wa nísìn ní rákà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì sọ̀látùl magrib masha Allah la quwwata illa billah ọ̀ka kí ó dáadáa pẹ̀lú tajwid ó tó parí fátì àkọ́ parí ó tó tún kàǹkà míì le ńgbòdé rákà ẹlẹ́kẹta nǹkan bá yí padà ó tó di pé àwọn máàmú asọ̀pẹ́ Ar-Rahmanir Rahim bàbá imam Allahu Akbar kí lè ẹ̀ka kankan ó ló ń ka sórí ẹ̀mí kọ̀ ọkàn ni bó ti ṣe farabalẹ̀ ká nígbà tó gbóhùn sókè òun lọ́ farabalẹ̀ ká nígbà tó ń ké jẹ́jẹ́ kò sí yàtọ̀ ju pé gbóhùn sókè rẹ̀hùn sílẹ̀ lọ torí àmánà ni tó bá kàńkà kúkà olóògbé ọlẹ́rẹ̀ jọ gbẹ̀ndàl kìyàm ẹ dákun sọ́dọ̀ ni mo ti fẹ́ gba aládàá ní àbọ̀dọ̀ Allah wà tó ti dẹ́kọ̀dọ̀ Allah ya'lamu sirra wa akhfa olúwa máa ń tọ́pamọ́ ó sì máa ń tọ́pamọ́ ju ń tọ́pamọ́ lọ. ìbẹ̀rù Allah ọ̀dọ́wọ́ gbogbo lè máa mú eléyìí ń bẹ nínú táwọn èèyàn máa ń béèrè lọ́pọ̀lọpọ̀ báwọn ọmọ bóò làwọn ìmáàmù àwọn ṣe ń ka kí ó níbi jẹ́jẹ́ àmọ́ tó bá kà sókè masha Allah ní òkú náà kọ́ kí wọ́n tó ṣe subhana àbá ìmáàmù ti dìde sísọ láti lélẹ̀ àfi kéèyàn rárá dọ́gbọ́n kò sí bí ìgbà tí àmúnú sẹ́mù rẹ̀ ọ̀rọ̀ àdìmú rẹ̀ mú ọ̀rọ̀ àjáde kó mọ́ṣáláṣí mo rò pé yé wa torí pé tí ọba ní ó jókòó kanu mọ́ṣáláṣí pé sọ láti ru eléyìí kò ṣe sọ̀lá sọ á tún máa bí ọ lórí pé alista musliman tí wọ́n ṣe mùsùlùmí ni táwọn mùsùlùmí fi ṣe sọ láti tí wọ́n darapọ̀ mọ́ wọn. àdánwò ó ń ṣẹlẹ̀ nípa àrántí pé ń tà ń ṣeun ẹ̀sìn là ń ṣe wọ́n gbé hàn wá wọ́n bí wá léèrè wọ́n sì ṣírò fún wa lórí ẹjọ́ gbẹ̀ndàl kìyàmù. torí ẹ̀ ká farabalẹ̀ nínú sọ̀láàtì wa a sì ní farabalẹ̀ gbẹ́nu lọ́wọ́ ọmọ wí ń tọ́ ní pé wí pẹ̀lú ìfarabalẹ̀. nísìn ìmáàmù sọ pé ẹ sọ pé wọn kà Fátíhà àdá nígbà tó ń kà jẹ́jẹ́ òhun kà sórí ẹ̀ níbo lẹ́sẹ̀ ka ẹja o ọba fètè méje ọlọ́wọ́ òkè kankan pòròpọ̀ yé torí pé ẹni tó ka kí ó jẹ́jẹ́ wọn ò ní kọ́ ka sórí ẹ̀mí wọn ò ní kọ́ ka sórí ọkàn jẹ́jẹ́ yẹn ahọ́n rẹ̀ àtètè rẹ̀ náà yọ máa mì nǹkan tí ó kẹsẹ̀lẹ̀ ní ìwọ gángan ò ní gbọ́n tó ń kà dèpòdépò pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọgbọ̀ ṣùgbọ́n ọmọ pọ̀ nǹkan ìtumọ̀ jẹ́jẹ́ nù. ẹnu ẹ ahọ́n rẹ ètè rẹ gbogbo ẹ̀mí ọmọ pọ̀ nǹkan àmọ́ ọ̀kan gbóhùn sókè níta ń pè jẹ́jẹ́ nù. bóyá bẹ́ẹ̀ lẹ́nu mí náà ń ṣàdúrà tí ń tan ara rẹ jẹ lọ́kàlẹ́ ọ̀tọ̀rọ̀ kankan gbogbo nítorí tó ló wá ń ṣe fún ọ torí pé Ar-Rahman ọba àjọkẹ́ ayé ní tọ́kọ pọ̀ ó fún ọ ní fún ọ ó tí ì rí nǹkan tuntun gbà
látàrí àdúrà rẹ̀ tó ọ̀ tọrọ kankan bí kò wọlé kọlá dáhùn sálámà báwo ló ṣe sálámà mọ sá lórí ẹ̀mí ni àánú pa dá lórí ẹ̀mí àti dáhùn rẹ̀ lórí ẹ̀mí tó rọ̀ sálámà kankan tán rẹ̀ dànù ok láì jẹun ṣó lè sọ pé mo ti yó náà ó lè sọ pé mo ti yó láì wẹ̀ ó lè sọ pé ara mi ti má láì yọnu ó lè sọ pé mi ò rùn láì fọṣọ ó lè sọ pé aṣọ mi ọ̀dọ̀tí bẹ́ẹ̀ náà ni láì ní ahọ́n láì ní ètè ó lè sọ pé mo kà ń kankan jẹ́jẹ́ a gbọ́dọ̀ rí i pé ahọ́n wa àtètè wa ó mì ìgbà náà láti sọ pé a kà ń kan jẹ́jẹ́ báyìí ló fún ṣẹ̀rí àṣọ. والدعاء في السجود bákan náà nínú àṣelọ́lá nínú ẹni ká máa ṣàdúrà tá a bá forí kalẹ̀ bẹ́ẹ̀ ni àṣelọ́lá lélẹ́yìí ẹni tó bá fẹ́ ṣàdúrà àyè gbígbàdúrà nínú forí kalẹ̀ wa wa fil julus al-akhir ìjókòó ti parí gbogbo sọláàtì tó máa ṣàdúrà ń bẹ̀ tó gbọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ló sọ nínú ọ̀kan nínú àwọn àdìsí méjì mẹ́ta àti sàlàyé rẹ̀ síwájú nínú Bugyatul Najah wípé lẹ́yìn tó bá ṣe ìsádi Allah níbi àwọn aburú nǹkan mẹ́rin Allahumma inni a'udhu bika min 'adhabi jahannam wa min 'adhabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min sharri fitnati al-masih ad-dajjal wá sẹ́sà ntọ́ bá wù ọ́ jù ládùúà ṣe ìyẹn nípa yìí kò sàdúrà nù gbogbo ntọ́ fẹ́ lórí ayé al-qiyam máa tọrọ rẹ̀ mẹ́ tó o bá ma lárúbáwá alótìtú ọkọ sọ pé Allahumma atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar ó ti tó láti fi rí gbogbo orí ayé àti al-qiyam ó ti tó láti jẹ́ pa bọ́lọ́wọ́ aburú ayé àti al-qiyam bẹ́ẹ̀ náà ni ní forí kan lẹ́wà ọ̀gbọ́n lárúbáwá Allahumma atina fi dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar alhamdulillah gbogbo mùsùlùmí máa dùn àyè tó ẹjẹ ajẹ kó já sí wípé tó bá pa àlàndá sọ láti ṣe ẹjẹ máa fi bọ́nú ìforíkanlẹ̀ wa ká máa tọrọ tó bá pa àwọn àlàndá ṣe tó bá ti débi tẹ̀sáhùdù ti parí tá a ti sáde níbi àwọn aburú nǹkan mẹ́rin yẹn ẹjẹ ká má dùn àwà tá a bá máa lárúbáwá ẹjẹ máa wí ìmáàmù wọ́n ti ṣe tẹ̀sáwùdù rẹ̀ tán gbogbo ń tọ́ ọmọ kan máa wí ní tẹ̀sáwùdù ó ti tán ìmáàmù ọ̀sálámà Allahumma atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar Allahumma atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar torí pé ààyè gbígbàdúrà rẹ̀. torí ẹ̀ àwọn olùmọ̀ á sọ pé ẹni tí máa ń fẹ́ kádùn wọn gbà inú sọláàtì rẹ̀ gangan lọ́ọ́ máa fàdúrà sí yìí ṣe pé ìjọba sálámà òsínú súnà pé lẹ́yìn sálámà wọ́n máa ń ṣàdúrà kan ní tó kù lẹ́yìn sí sálámà ni ká máa ṣe tasbih ká máa ṣe adhkar àmọ́ ya Rabbi fún mi ní nǹkan báyìí mọ́ ń tọrọ nǹkan báyìí sí sínú sọláàtì rẹ̀ gangan nínú kọjá nù forí kalẹ̀ rẹ̀ àbí nínú tashahhudu ti parí kó tó sálámà. والانفراج في الركوع والسجود wọ́n ní ká tún jẹ́ ẹni tó ṣe pé a ní pápá wa ká papọ̀ mẹ́gbẹ̀ẹ́ wa apá wa ká papọ̀ mẹ́gbẹ̀ẹ́ wa ní rúkú àbí foríkalẹ̀ kọjá pé a nà yẹ apá wa sá yẹsẹ ká papọ̀ báyìí ní rúkú báyìí bá ṣe gbà ọ́ sí kéèyàn wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọ̀rọ̀ ra ya apá rẹ̀ bẹ́ẹ̀ náà ní foríkalẹ̀ ọ̀rọ̀ ra ya apá rẹ̀ tó nínú àṣìlọ́lá nù. wa mubasharatil ardi bil yadayni fi sujud ká sì jẹ́ kí ọwọ́ wa méjèèjì kó kanlẹ̀ nígbà tá a foríkalẹ̀
ọwọ́ méjèèjì kọ́kànlẹ̀ nígbà tá a forí kanlẹ̀ ara àṣelọ́lá nù ṣùgbọ́n ètò dọ́gba ni pé ọkọjá àṣelọ́lá yorùbá Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní umirtu an asjuda ala sab'ati a'dha apamílàṣẹ tí ń bá forí kanlẹ̀ kí n máa forí kanlẹ̀ sórí àwọn oríkèé méje ọwọ́ méjèèjì orí àti mú ẹyọ̀kan àtẹ́lẹwọ́ méjèèjì mẹ́ta orúnkún méjèèjì márùn orí àwọn ọmọ ìka ẹsẹ̀ méjèèjì méje ẹni tí ò bá jẹ́ kí gbogbo àwọn nǹkan yìí kanlẹ̀ dáadáa kò forí kanlẹ̀ torí ọkọjá àṣelọ́lá. ẹ jẹ́ ká dúró níbi báyìí eléyìí túmọ̀ sí wípé àwọn nǹkan tá à ń ṣe nínú ìjọsìn wa wọ́n pàtàkì wọ́n pè fún pé ká mọ̀ nípa wọn nítorí kó lè bàa jẹ́ pé gbogbo ẹ̀ à ń ṣe lọ́nà tí Allah tó fi máa tẹ́wọ́ gbà lọ́dọ̀ wa níjọsìn tí ò ní já sí pé à ń kàn fásitì ṣòfò à ń ra ìyànjú wa láàrí àbí Allah azza wa jal ó túbọ̀ fún wa ní àlékún àgbọ́yé nínú ẹ̀sìn wa kó ràn wá lọ́wọ́ láti máa fa àwọn nǹkan tá à ń gbọ́yé sí wa hù ó sì àwọn nǹkan tá a mà ní àwíjàre fún wa kó má ṣe ní ìbálẹ́jọ́ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Ẹni tó bá ní bèrè kù sí. Náà lè kù sí. Lọ́wọ́ sọ pé tí ọ̀hún bá kó sí bẹ́ẹ̀ táwọn bá ń wò gbé kò yẹ pé òun físíkálì kan ń wò gbé ṣe dùn nínú fóònù yìí. Ẹni tí ó ń ya fọ́tò rẹ̀ tó sì ń gbé sí péjì rẹ̀ ní Facebook táwa pàkíyèsí rẹ̀ pé níta bá gbé pamọ́ ló máa ń níyì yàtọ̀ sí pé olúwa ṣe fọ́tò yíyà gan tàwọn abẹ̀mí léèwọ̀. Wọ́n sọ pé àwòrán ohun tí wọ́n ń wò yìí kìí sùn gangan ni wọ́n ń wò nítorí òun gangan ló ń wà níbí ṣùgbọ́n àwòrán tí wọ́n wò kìí sùn ó dájú pé bùkátà kẹsì orientation course fún èyí tó ṣe pé àsìkò lè má sí fún kí wọ́n lọ yà kí lọ yà tó ń gbé hàn wọ́n jẹ́ bó ti ṣe náà wàá rí kó ṣe. Nígbà tí a ní ọmọ ìjọba bẹ̀rẹ̀ sọ̀rọ̀ a ní lọ́lẹ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ bí a kò tẹ̀lé ọ ẹgbẹ́ yẹn wá gbàgbé láti ṣe gbé aṣọ láti máa sún ní ìsìnkú ọmọ tí gbogbo àṣìṣe láti lè máa gbé bàtà ṣoṣo láti lè ṣe àwọn tí wọ́n fẹ́ sí mọ́ bá wọn ti pé kí ìṣoṣo láti máa sún ó ní èsì yẹn. Bẹ́ẹ̀ni ẹni tó bá yẹ pé kọ̀ọ̀rán tó ṣe sọ̀láàtì làásù tó wá sí Maghrib àti wá fẹ́ ṣe sọ̀láàtì l'Ìṣá tó wá rántí kó wọ́n ṣe àṣù nàtí wá pé sọ̀láàtì tún wà lẹ́yìn èyí tó gbàgbé tí ò tí ì ṣe sọ̀láàtì méjì péré ni yóò ṣe sọ̀láàtì l'Asr nísìn yóò wá tún sọ̀láàtì Maghrib ṣe ṣáájú kó tó ṣe sọ̀láàtì l'Ìṣá lópin ìgbà tí sọ̀láàtì ti ń bẹ láàrin wọn ò bá ti ju márùn lọ yóò ti máa ṣe nù tó bá ti wá ju márùn lọ èyí tó ti ṣe tẹ́lẹ̀ kò sí wàhálà èyí tí yóò gbàgbé nìkan ní ọ̀sán náà. Tó máa ti gbé fún ṣé ó yẹ kí wọ́n máa sọ àwọn ọkọ̀ tó máa ń sọ tó máa ti gbé àbẹ́. wọ́n ní tí wọ́n ń ṣe kọ́ọ̀mà ṣé bẹ́ẹ̀ náà ló náà rí pẹ̀lú pípèpè fún sọlá ká máa dẹ́ni tí ń ṣe kọ́ọ̀mà lò bẹ́ẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀sọ ṣùgbọ́n ìta àwọn amúni pé rárá al-iqama tí wọ́n máa ń wí àní dá lóhùn ṣùgbọ́n tí wọ́n máa ń pèpè fún sọlá onìkan láàmà dáhùn fún tó bá tó léde ọmọ kékeré tó wọ́n jẹ́ nìkan náà ẹ̀pà
àwọn méjì láti fún ìgbà ló sọ fún ìjẹ́ oníkọ̀wé. ní sọ́fù tó gbẹ̀yìn ìyẹn bá pé ibẹ̀ ló ń wà ṣùgbọ́n wọn dá nìkan dúró ń bẹ̀ ọmọdé kékeré kan wà pẹ̀lú òun tí ò ti bàlágà ṣùgbọ́n ò fura pé ọmọ yẹn láti gbà táwọn ti jọ bẹ̀rẹ̀ sọ́lá pẹ̀lú ẹsẹ̀ kó ń di sọ́lá òun náà ó mú ní kókó ni láti bẹ̀rẹ̀ dópin àní sọ pé wọn nìkan ló dúró lẹ́yìn sáfù àmọ́ ọmọ tó rí tí wọ́n fa kudukudu tí kudukudu ń sáré tó sáré fi sọ láti lẹ̀ ìwọ nìkan ló dúró náà parí. nígbà tí a mọ̀ yí pé àwọn ọba lọ́sàn-án àṣàrà ẹgbẹ́ tí a mọ̀ wọ́n kàn sọ yí pé nínú àjọ àti ìṣẹ̀lẹ̀ 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 ń bọ̀ pé àwọn àdáńtọ̀ wọn àdáńtọ̀ wípé bàtà yẹ pé ilé tó wá fún náà pé fún àwọn ọba lọ́sàn-án náà. bẹ́ẹ̀ ló ṣe mọ̀ bẹ́ẹ̀ ló ń ṣe mọ̀ abolódò ìpè ńgbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ wípé orúkọ rẹ mọ̀ ń fi ń pè ọ́ èyí tó fi pera rẹ àbọ̀ sọ̀kalẹ̀ nínú tírà rẹ àbọ̀ fi mẹ́nìkan nínú àwọn ẹ̀dá rẹ àbí wọn nìkan lọ dáadáa mà nínú màkọ̀kọ̀ tí ń bẹ lọ́dọ̀ rẹ wọ́n á sọ pé ìwọ ọgbọ́n sábẹ́ àbọ̀ fi mẹ́nìkan nínú àwọn ẹ̀dá rẹ ìwọ wo tó dá nǹkan kan máa ń pa ẹ̀sìn wọ́n tó fẹ́ wú ẹ̀sìn tó fẹ́ bẹ̀sìn jẹ́ ọ̀rá ní nínú orúkọ Allah ní rọ́kọ̀ ya ìlú dámdá ya ìlú àdádá bí ìlú sàdádá bí ìlú ọ̀dá nǹkan kan mà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹrù pé rílẹ̀sì ni wọ́n á fẹ́ gbọ́ sídìí àdìsí pé àbọ̀ fi mẹ́nìkan náà àwọn ẹ̀dá rẹ̀ ìwọ gẹ́gẹ́ bíi ta ni wọ́n gbé ọ lórí àtẹ wọ́n rí i pé ó tiẹ̀ wúwo rárá nípa ọ̀rọ̀ ẹ̀sìn ó fúyẹ́ bàjẹ́ olódo burúkú abẹ̀sìnjẹ́ náà. Alaikum salaam. wọ́n ní kí àwọn ọmọ bá sọ nípa ìfọ̀ àwọn wa ń dá ẹ̀. táwọn bá ń dá sí sọ̀rọ̀ à wọ́n sọ pé sami'a Allahu liman hamida rabbana wa lakal hamd méjèèjì lásán ṣùgbọ́n gbàtẹ́ máa sọ sami'a Allahu liman hamida sí náà nígbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní gbórí sókè sami'a Allahu liman hamida rabbana wa lakal hamd àwọn tó wá pé ìmáàmù ń bẹ wájú wa oní wọn sọ sami'a Allahu liman hamida àwọn sọ rabbana wa lakal hamd ìmáàmù náà tó sọ rabbana wa lakal hamd ṣùgbọ́n àwọn àtàwà lẹ́yìn rẹ̀ rabbana wa lakal hamd nìkan lásán lọ́dọ̀ al-imam Shafi'i rahimahullah àwọn sọ pé àtúnṣe pé sami'a Allahu liman hamida lẹ́yìn ìmáàmù torí pé Ànábì sọ pé sallu kama ra'aytumuni usalli eléyìn kò í sẹ̀rí fún eléyìn bẹ́ẹ̀ yẹn rabbana wa lakal hamdu nìkan láṣọ lẹ́yìn mọ́ máa ní sọ pé sami'a Allahu liman hamida náà. àkọ́kọ́ gbogbo gbàtà bá wẹ̀wò ẹ̀wù wa kọ́ máa bu ọwọ́ wa kọ́ máa bu ọwọ́ wa àbí òye wa bákan náà sọ wa kọ́ máa tayọ ojúgun tó bá tayọ ojúgun kọ́ máa tayọ kókósẹ̀ tàlẹ́ gbogbo àwọn nǹkan yẹn ẹ̀sìn Islam fi kọ́ wa irun wa a gbọ́dọ̀ máa da irun lẹ̀ nígbà tá a bá forí kalẹ̀ lọ́nà tí irun yẹn ó di wa lọ́nà láti forí kalẹ̀ so kí a sọ ó gùn kọjá bí tí wọ́n ní kó gùn déhùn àmì gbéraga ni níjọba sì mú wa máa dẹni tí wọ́n fi ń tì sára àwà burúkú tí èdèyàn wà lè jẹ́ náà ó yẹ ká jìnà sí tẹ́lẹ̀ ń jẹ́ bó ṣe dé. Gbé kẹ́ni. Ẹ̀mí ń bí ọlọ́run kí ló rí lára bàbá. Kí ni nǹkan tí wọ́n rí tó fẹ́ béèrè torí kọ́ndíṣàn wà ọ̀pọ̀. Bàbá jẹ́ pònú. Òpònú ni bàbá ọmọ sí òun ló fọmọ lọ́kọ.
àní nǹkan tí wọ́n bá fẹ́ béèrè ni kó o béèrè pé bàbá kan wà ẹ fẹ́ fi ọmọ lọ́dọ̀ rẹ̀ ó rí báyìí báyìí ṣé lè fọmọ lọ́kọ. mo rò pé yé eléyìí tí wọ́n fẹ́ béèrè ń lè kí o náà ti máa béèrè wípé àwọn kí ni conditions tí ó disqualify bàbá láti jẹ́ wàlí lórí ọmọ nítorí pé lẹ́yìn bùkátà làyè tó pọ̀ náà wàhálà ìkọ̀fẹ́. gbogbo ẹ̀ kò sí ìtẹ̀sí tó burú nínú kọ́wé pé ìgbà tí imam ti ka ghayril maghdubi alayhim waladdallin la sọ pé àmín àbí kọ́wé pé imam sọ pé ghayril maghdubi alayhim waladdallin àmín lẹ́yìn bá sọ pé àmín gbogbo ẹ̀ kò sí tó burú náà parí ìkọ̀fẹ́. ẹni tí ọjọ́ pé ọmọ àṣọ láti ìgbà tó tí a wá palákèsí pé ohun tó ń ka ẹ̀ kò máa kí àdàdà rẹ̀ tó wá fún wa lẹ́sìn pé ti bí àwọn kan náà ń ṣe bẹ́ẹ̀ nígbà tó rí pé a ṣàlàyé fún pé àwọn àwọn ní máa ń ṣe bẹ́ẹ̀. ìwé sọ láti pàtì tí wọ́n ka ẹ̀ tó àdàdà rẹ̀ tó bákan náà pé kí n ṣe òun ní sọ láti èyí tẹ́ àlejò sọ̀rọ̀ sẹ́nu wa. wọ́n sọ pé àwọn sọ̀rọ̀ tí ní ilẹ̀ wa tí àwa náà mọ̀ mú wa. kọ́ mọ́ wa. ìyá gẹ́gẹ́ bíi tá a bá ń ṣe nǹkan dìmà tá a bá ń ṣe nǹkan dìmà sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ wá ti ká mọ̀ mú wa lóríṣiríṣi. kọjọra bisimilahi wasalaatu wasalaamu ala rasulillah abibakar kí ni tó fi jẹ́ salatul fati kí wọ́n fi jọra wasalaatu wasalaamu ala rasulillah ìtumọ̀ rẹ̀ ní sallallahu alayhi wa sallam tó yẹ wa nítorí sọ̀rọ̀ tí sallallahu alayhi wa sallam náà bí dáa أجل الرسول عليكم لا الرسول يقول والصلاة والسلام الأتمان الأكملان على البشير النذير بقول سواء للفاتح كلا أسأقول لي يقبروا أبين أقوان تنسأقول للفاتح يقبروا هذا كان يقبر أولو دولان باسورة tí o bá ti ṣàlàyé ọ̀rọ̀ fún yàn ẹ nídìí pé ẹ máa jiyàn lọ kì í ṣe ti ẹni dandan pé kó o mú yàn gbàgbọ́ mo rò pé yé wa ti ẹni kọ́ anábì gan kí ló ló wá sọ in alayka illa al-balagh àmọ́tẹ́ ìbá ti máa kí ó dáadáa wàhálà tí ò ní túmọ̀ lẹ́ẹ̀mọ̀ fà tí ẹni kọ́ kan ṣàlàyé mo rò pé yé wa kì í ṣe ti ẹni kó rí dájú sá tó bá pé tá a jókòó tì nù á ní pé yàn lọ sídìí ẹ̀sìn wọ́n gan alára nǹkan mélòó la sọ́tọ̀ tẹ̀lé ẹni tí máa ń pè yàn sẹ́sìn tí yín ni pé ẹ̀rí pé tẹ́ ń sọ òdodo ni ẹ ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn lọ́nà tí wọ́n fi gbọ́ yé gbígbọ́ àtàìgbọ́ ọwọ́ ta lọ́wọ́ Allah àmọ́ kí wọ́n sọ pé dandan ń àmọ́ sọ báyìí ó tún sọ báyìí ń àmọ́ sọ ò ní rí mi sọ náà wàhálà ikú sọ. kò sínú Islam kò sínú Islam bó tilẹ̀ jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam ó sọ fáwọn sàhábà nígbà tí wọ́n gbé Sa'ad ibn Mu'adh radiyallahu anhu tí wọ́n gbé wá lẹ́yìn tí wọ́n jagun Ahzab tán wọ́n fà kán gbá Sa'ad ibn Mu'adh radiyallahu anhu iná ló gbára rẹ̀ sáláìsì tó ìgbà táwọn Banu Qurayza wọ́n láwọn gbà gbogbo ẹjọ́ tí Sa'ad ibn Mu'adh bá dáhùn àwọn gbà Ànábì wa ni kàn lọ gbé wa kò lè dá dúró mọ́ wọ́n gbé sínú pankẹ́rẹ́ gbàtà gbédé Ànábì ni qumu ila sayyidikum ẹ dìde fọ́gà yín so Ànábì ni kò dìde fún kò túmọ̀ sí pé tí wọn náà bá jẹ́ mu'allim àbí kìíní kan kọ́ máa dìde fún ọ àbí òye wa ọ̀rọ̀ tí Shawqi ọ̀kan nínú àwọn akéwì lárúbáwá ọmọ Misra kan sọ tó sọ pé qum lil mu'allimi wa fihi at-tabjila كاد المعلم أن يكون رسولا ọ̀rọ̀ tó nítumọ̀ ni ṣùgbọ́n bíi pé kẹ́ wá máa lo ọ̀rọ̀ tó sọ sí pé kẹ́ bá ti rí mu'allim ẹ dìde dúró eléyìí ọ̀dọ́gba nítorí pé olùkọ́ pàápàá jùlọ àwọn tó ń kọ́ wa lẹ́sìn àyè tẹ́sìn Islam gbé wọn sí ọ̀gá púpọ̀ iṣẹ́ tí ń kọ́ aládàáda lẹ̀
ń ti ń kọ́ alẹ́ sìn òdodo báyìí ní Islam wí báyìí ní sunnah Nabi sallallahu alaihi wasallam ayé tó wà ayé tó ga gidigidi torí pé Ànábì ti kú sallallahu alaihi wasallam ta ló kù àwọn ẹni tán kọ́ nípa ẹ̀sìn ló kù tá a bá rí wọn pé wọ́n ń ṣàlàyé ẹ̀sìn fún wa inú òkun láwà torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀san ńlá lolúwa máa ń fi ń san àwọn ẹni tí ń ṣàlàyé ẹ̀sìn ẹ̀san tó ṣe pé ọkà màmá nísìn gbogbo ẹni tó gbọ́n tó sọ tó tẹ̀lé Allah máa fún ìwọ ní commission nínú dáadáa tí wọ́n ṣe nítorí pé wọ́n ló pè wọ́n lọ sídìí dáadáa ẹ dákun dáadáa mélòó ni wọ́n ń fún ànábì ní commission rẹ̀ lójoojúmọ́ Allahu akbar títí díjọ́ gbẹ̀ndàl qiyamah torí gbogbo dáadáa náà tá à ń sọ yìí sáwà la máa ní ìbólódò làwa nǹkan tí ànábì fi kọ́ wa là ń ṣàlàyé ànábì ó máa gba commission lórí everybody lórí every individual nínú wa so bẹ́ẹ̀ náà ni àwa kúrúntù náà tá à ń ṣàlàyé tá ànábì ṣàlàyé yìí à ń bẹ Allah káwọn náà mọ́ pàdánù ládàá torí ẹ̀ àyè tó ga iná ẹni tí ń kọ́ mi nípa ẹ̀sìn mi wà but kò túmọ̀ sí wípé tó máa ti wá rí kí n dìde kò túmọ̀ sí nítorí pé ẹ̀ mọ̀ pé aburú tún wà fẹ́ni tí ẹ̀yin dìde fún un nípa pé àríyá dìde àríyá tún dìde àríyá tún dìde níjọ́ tá a bá ti dìde kí ló ṣẹlẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní wò pé ẹ̀ máa yìí èèyàn burúkú ní ẹlẹ́kọ̀ọ́ tí mo pé tí ń dùn mánu ìgbà tí ẹ̀ ṣe fún yọ ọmọ banújẹ́ torí ẹ̀ Ànábì sì sọnù àdéfì kan ó ní man sarrahu an yatamathala lahu ar-rijalu qiyama falyatabawwa' maq'adahu minan nar nítorí pé tí máa dùn mà ó náà ní pé tó bá ti yọ káwọn yóò dìde fún wọ́n fọwọ́ ara rẹ̀ ṣẹ̀ṣẹ̀ àbí tó gbé nù náà ó léwu torí ìdí eléyìí ìsìláàmù ọ̀fẹ́ gbogbo ń tá a ṣe láfi máa wúra wa láfi máa jọra wa lójú àmọ́ tó bá yẹ pé àti ríra ti pẹ́ bí kẹ́nìkan lọ kó dálẹ̀ kó rìnrìn àjò ó dé àwọn àdìde fún àdìmá kó sì nǹkan tó burú ní gbogbo eléyìí ṣe mọ̀ pé ó ti lọ bìkan ti pẹ́ àti ríra ti pẹ́ so kìí ṣe pé jojúmọ́ rárá kékeré kò sí torí pé Islam ọ̀fẹ́ kẹ́nìkan máa pera rẹ̀ ní jọ́ọ̀jẹ̀ lẹ́yìn ìjọba ìṣèjọ náà. tí obìnrin bá ṣe ìmọ̀ràn látara bóyá dábì ìṣòro àṣòro àpẹẹrẹ ìmọ̀ràn àṣòro lópin ìgbà tó ràn bá ti wọ̀ àyè yẹn gba kó ṣe Dhuhr àti Asr méjèèjì ní oṣù bẹ́ẹ̀ náà ni tálfàjárì ọba ti yọ yóò ṣe Maghrib àti al-Isha ìbéèrè yẹn pàtàkì tó kọ́kọ́ lọ́kọ́ obìnrin ọ̀dààmú wọn kọ́dọ̀ mi ò ní ṣe àṣírí yóò sọ pé àkọ́kọ́ sọ láti ní etí ń bọ̀ tó kákíyè sára náà láti sọ pé ẹ̀yin tẹ́ ń fẹ́ yàwó kìí ṣe bọ́ọ̀bì nìkan lọ́yẹ kọ́ máa wà láàrin wa àtìyàwó ẹ̀ máa mójútó ẹ̀sìn rẹ̀ torí pé ńgbà tí bàbá rẹ̀ ń fi fún ọ àfojúsùn wọn ni pé ìwà àti ẹ̀kẹjọ wọ àlùjánnà torí ẹ máa kíyèsí ẹ̀sìn àwọn ìyàwó yín so nínú ó mójútó ẹ̀sìn àti ó mójútó ẹ̀sìn àwọn ọkùnrin máa sábà mójútó ẹ̀sìn ju àwọn obìnrin lọ so tí wọ́n bá ti wá fira rẹ̀ sípò ẹni tí ó máa ṣàtúnṣe ìyàwó rẹ̀ bí idhnillah ilé yín ọ̀dà náà. Báyìí pé ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ olùkọ́ tí wọ́n máa ń ṣe pàtíkà fún mi ní ẹ̀mí ìlànà máa wò ẹ̀bà ìmọ̀ tó láti pa wá láti fi ká máa lòdì wálẹ̀. Báyìí pé lásìkò tí wọ́n ń kọ́ àníbi ní ẹ̀ bẹ́ẹ̀ ni opposite wọ́n bùkátà pé ká wo fún wọn láti bí àgbọn yẹn sọ̀rọ̀ àdúgbò kí n ṣe láti. practical wo lọ wà nù kó owó ní sẹ́tẹ̀tì wéèdì ní kọ́ mo rò pé yíwa nínú practical physics chemistry nǹkan ló pè fún pé kó wọ ẹyin ju tíjà rẹ̀ mo ń bí ọ lérò torí tajwid ẹni tí máa ń kọ́ mi ń tajwid ó bùkátà kí n máa wọ ẹnu ẹ̀
kí n fi mọ báwo lápè harafi gàgàn chemistry and physics gẹ́gẹ́ àti kítúlẹ̀ tún ṣe ẹ̀rọ àpò bùkátà kó ọmọ mo ṣe bí bẹ̀rẹ̀ gidi lọ fẹ́ sí subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu